a kí Baba Lágége Adamallahu hayatahu. gẹ́gẹ́ bí ash-shay'ul mu'tad kata ti basaba wípé ká máa kí bàbá wa mudirul markaz Adamallahu hayatahu. kíkí wọn lásán gan fúnra rẹ̀ ọ̀rọ̀ ni Hayakumullah. torí pé huwa hujjatul islam fi hadha al-asr Hayakumullah. Maulana mudirul markaz Adamallahu huwa hayatahu. hujjatul islam fi hadha al-asr àsìkò tá a wà yìí àwọn ni hujja islam Akramakumullah. léyìí tọ́já sí wípé ahọ́n ni wọ́n tí wọ́n bá ti sọ ọ̀rọ̀ kalẹ̀ gbogbo àwọn aluzun Wa aha kékèké. Hayakumullah. ó ti bá wọn iza takallama bilidhanihi tatakallamu li'alzun Tí fẹ́ gẹ́rà bá ti sọ̀rọ̀. Àwọn gbogbo ahọ́n ma wá sọ̀rọ̀ Baba Lágége yìí nìkan náà wà ní Òun nìkan náà ni lọ́tọ̀. ẹni tó yẹ pé tó bá ti sọ̀rọ̀ gbogbo kó wá ní ọmọ sọ̀rọ̀ àtẹni ọmọ ọ̀rọ̀ sọ àtẹni tí ọmọ ọ̀rọ̀ sọ àtẹni ó kéwú àtẹni tí ó kéwú àtẹni ọgbọ́n àtẹni ọgọ́ àtẹni ó jẹyàn àtẹni tí ó jẹ nǹkankan àtẹni ó níláárí àtẹni tí ó níláárí tí Baba Lágége bá ti sọ̀rọ̀ kó wọ́n sì máa sọ̀rọ̀ Hayakumullah. ọgbọ́ Akramakumullah. bi kalamihi yatakallamu al-mutakallimun Gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ àtẹni tí ó sọ̀rọ̀ rí. Ẹni tí ó sọ̀rọ̀ náà kò ní sọ̀rọ̀ ìmọ̀ láyé. Baba Lágége Bi kalami. yóò sọ yọ̀kan. Ó lè má sọ mímọ̀ lẹ́yìn tiwọn. bẹ́ẹ̀ ló bá ti jáde nísìnyí bọ́rọ̀ bá ti lọ yóò sì wọlé padà Salamu alaikum. Tiẹ̀ tánu. àsìkò tí máa jáde làgùdà Baba Lágége bá sọ̀rọ̀ nígbà wọn lòun náà tó jáde wọn tó rí pé ń bẹ láyé Akramakumullah. bá ti wá lọlẹ̀ tí yóò sí nǹkankan mọ́ yóò sì wọlé padà Hayakumullah. eléyìí Ọlọ́run ní máa ń ṣèyàn bẹ́ẹ̀ Allahu akbar. ọgbọ́ Hayakumullah baba. inú àwọn akhyar inú ẹ̀ ni wọ́n wà inú àwọn ashkhas àwọn tí wọ́n wọ́n Àwọn torí sàdá. torí sàdá tọ́lọ́hun sàdá inú wọn ni Baba Lágége wà Adamallahu hayatahu. ká máa wo bí ti ń lọ yìí náà èyí ti ń lọ ìjẹ́ gbogbo ohun ti ń lọ gbogbo fún dọ́tọ̀ orí ti ń lọ lórí social media yẹn Hayakumullah. èmi kan rẹ̀ ni Wallahi. ni wọ́n ń bá bàbá mi Baba Lágége bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. wípé mélòó ẹni ó sọ̀rọ̀ tẹ́nìkan máa fi hàn sọ̀rọ̀ ó dáa pé Baba Lágége nìkan ni tó bá sọ̀rọ̀ gbogbo ayé àtà namla àwúrẹ́bẹ Masha Allah. ó ti bá gbogbo náà ó sì máa àwúrẹ́bẹ gan wọ́n máa pín yàn sọ̀rọ̀ Hayakumullah. ọgbọ́ Àgbọ́yé baba. bí bàbá tóbi wọn náà ti wá lánàá nù ni Allahu akbar. man shabaha abahu fama zalam Zalam. ọmọ yòówù tó bá jọ bàbá rẹ̀ ọ̀sàbòsí àwọn táwọn jọ máa kéwu á máa ṣàdúrà fún wọn ni Hayakumullah. ọgbọ́ Àgbọ́yé baba. ẹ̀yà tó dáwákà Gẹ́gẹ́ bí ìsìnwá. gẹ́gẹ́ bí ìṣe wa Orí ibẹ̀ ni source of ìdùnnú tiwa. ìdùnnú tiwa ń bẹ lọ́wọ́ Hayakumullah. bí àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ sí láti fi ẹnu gún Baba Lágége bá ń fẹnu gún wa àwa tá a lẹ́tọ̀ọ́ láti gba ẹnu wa kú mẹ́ ó sì máa gbà kú mẹ́ Masha Allah. bàbá wa gbẹnu wa kú mẹ́ èébú ká fi gbà ọgbọ́ Àgbọ́yé baba. a máa gba pẹ̀lú tí àwa náà ní lọ́dọ̀ ọgbọ́ Hayakumullah. tá a máa wípé ń ta ní lọ́dọ̀ yìí ó sì jẹ́ ń tọ́lọ́run wọn tẹ́wọ́ gbà torí kébi tó ti fẹ́ jáde bí ọmọ ni Masha Allah. mọ̀sán jóni pé kì í ṣe gbogbo ẹni wọ́n bá ṣàdúrà fún Baba Lágége àdúrà rẹ̀ lọ́dọ̀ wọn Bẹ́ẹ̀ni. àwọn àdúrà kan bẹ̀rẹ̀ pé ojú ọ̀nà ni ó ti dúró àwọn akọ́sọ́ mú mu ni Wọ́n àrẹ́sì ẹ̀. wọn kì í mú lọ́dọ̀ Baba Lágége a jẹ́ àwọ̀ wọn bá tún wọn rí pé dọ̀tí lọ́wọ́ mẹ́ wọ́n sì wọ́n ajú síbi kan òun tó àwọn òtún bẹ̀rẹ̀ wọn kọ́ wọn tún gbà La ilaha illallah. torí pé ń fi dúdú sínú tu funfun jáde ni Masha Allah. ọgbọ́ wa Àgbọ́yé baba. bọ́lá ohun tí máa ń ṣe nù ni Mo ti rí nu. Ìṣe Ọlọ́run nu, àṣà Ọlọ́run nu. Ibi tí ìtìbòde ó mímọ̀, ọmọ ó mímọ̀ ni. ọgbọ́ tí Òṣùpá ń wí pé Okay. ọmọ ọlọ́mọ náà nù ọmọ ọlọ́mọ láàrin èrò òròmọdì ẹ láàrin àzà orí lọ́yọ̀ ọmọ ọyẹ bá mi pàtẹ́wọ́ wá pàtẹ́wọ́ báyìí rọ́kẹ́rì sí lọ́sọ̀ ọmọ dàjà náà kú Baba Lágége níjà báwọn ọmọ ọlọ́mọ láàrin èrò òròmọdì ẹ láàrin àzà ẹ wú ọ̀pọ̀lọpọ̀ àṣà ti wà lórí méjì lónìí àmọ́ orí lọ́yọ̀ ọmọ ọyẹ bá mi pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ni lọ́sọ̀ ọmọ dàjà náà kú Rọ̀gẹ́dìtì. bẹ́ẹ̀ni Kò yí sí. kò yí sí rárá ẹni tí ó bá tóbi sí ń pẹ́rẹ́ bọ́ bá dásà rẹ̀ fún òun fẹ́ jọ Baba Lágége káà yọ wọlé lọ tí ò ní jáde má Ẹ ò bá kájú ẹ̀. Yóò bá kájú rẹ̀. Ó yẹ àga máa fàájú. àwọn yẹ àmàgà ní kọjá àga Gègé ní kọjá ntẹ́nì kan yẹ Hayakumullah. Ó dúore. ó dúró dáadáa ọlọ́mọ sàjá rí bàbá pé Àmín. alibarika ọlá Muhammadu Rasulullah Àmín sallallahu alaihi wasallam. ọlá sallallahu alaihi wasallam Sallallahu alaihi wasallam. ẹ bá ń pè Olúwa máa sọ yẹn Àmín. Baba Lágége Àmín. Olúwa máa sọ yẹn Àmín. Baba Lágége lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn àbàntọ́ dára jẹ́ lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn àfibí sólóore lọ́wọ́ aláròkà ọmọ ènìyàn àbàntọ́ dára jẹ́. Olúwa máa sọ yìí. ẹ dákun ẹ bá ń wí dáadáa fún Baba Lágége wa Baba Lágége wa Olúwa máa sọ yìí. Baba Lágége. Mọ́lá Dáúdà barakallahu fika bẹ́ẹ̀ ni kọ́ máa lọ díẹ̀díẹ̀ kọ́ máa lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ̀dà mọ́ lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn àbàntọ́ dára jẹ́. Olúwa máa sọ yìí Baba Lágége Olúwa máa sọ yìí Baba Lágége lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn àfibí sólóore lọ́wọ́ aláròkà ọmọ ènìyàn àbàntọ́ dára jẹ́ máa sọ yìí o. Olúwa máa sọ yìí. Ya Maulana ya Mudirana ya Bunali lórí o ya Habiballah máa ènìyàn àfibí sólóore
lọ́wọ́ alárùkà ọmọ ènìyàn. Àbá tó dára jẹ́. Bàbá alágége ya Maulana Mudir al-Markaz. Àfa gbogbo ayé, àfa kan bí ẹgbẹ̀rún àfa, ọ̀gá kan ọmọọṣẹ́ 1 million. Alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum. Bàbá wọ́n ti kó ti àwọn ìkásá ní báyìí tí wọ́n jòkó tán sọ fún wọn pé tọ́ àwọn yẹn bẹ́ẹ̀ ta o, wọ́n ti padà, wọ́n ti kó kòkó mọ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ sí. Fakhshawhum. Ọlọ́run bá àlejò ọlágẹ́gẹ́ fúnra rẹ̀. Wọ́n wá ń pè gbá wọ́n pè lérí. Wọ́n pè oríṣiríṣi àwọn èèyàn. Wípé ẹgbà wá o, ẹgbà wá o, ẹgbà wá o, ẹgbà wá o, ẹgbà wá wọn kígbe ẹgbà wá lórí àbòsí. Fakhshawhum. Ọlọ́run bá àlejò Fakhshawhum. Àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ wípé ẹ bẹ̀rù ẹ̀sì dẹ́díẹ̀. wọ́n ti fẹ́ kó bá yẹn dẹ́ o. Fasadahum imana. Ọlọ́run bá àlejò ọlágẹ́gẹ́ ló sàlékún ìgbàgbọ́ wọn. Wa qalu hasbunallahu wa ni'mal wakeel. Olúwa Máa sọ yìí, bàbá alágége. Bàbá alágége. Máa sọ yìí, Yọ̀dà fún yín. bàbá alágége. Lọ́wọ́ alárùkà ọmọ ènìyàn. Àbíbí sólò lọ́wọ́ alárùkà ọmọ ènìyàn. Alárùkà ní kejì. Àbá tó dára jẹ́. Ya Maulana Àfa wa, ọ̀gá ya wa. Mudirana. Àfa gbogbo ayé, olùkọ́ ayé náà ni àfẹ́yí o. Waradallahu alladhina kafaru bikaysihim. Ọlọ́run kó máa bá gbogbo ẹni tí bá sọ̀rọ̀ ibi òkìdá. Lam yanalu khayra. Tó bá wá orí látòrí lọ́kàn náà yìí. Wa kafa Allahu al-mu'minina al-qitala. Bàbá yẹn máa ń sinmi, ọlọ́run tó máa yín bá yín dàgbọ́n. Wa kana Allahu qawiyyan aziza. Ọba tí bàrẹ̀ ká, ó lè ṣe bẹ́ẹ̀ ni òjò tẹ́nìkan tó lè ṣe bẹ́ẹ̀. Bàbá alágége ya Maulana ya Mudirana. Ìgbónú gbogbo ayé, Wallahu a'lamu bi'adaikum. àtọ̀tá ní ọmọ kéwú, àtọ̀tá ní jẹ̀mọ́. A'lamu bi'adaikum. Àtọ̀tá àti kò sí àti. A'lamu bi'adaikum. Àtàwọn tẹ́ mọ̀ àtàwọn tẹ́ mọ̀. Allahu a'lamu bi'adaikum. Ọlọ́run bá àlejò ọlá bọ̀. Wa kafa billahi waliya. Àlejò ọlá ti kó yín. Wa kafa billahi nasira. Ọlọ́run bá àlejò ọlá ti pé yín yàrá náà, orí ọmọ àlàyé lọ́rùn máa ń lókè wọn. Bàbá alágége Àfáà wa, bàbá ya alágége. Maulana ya bunali oye. Kam wa kam. Kam min fi'atin qalilatin. Mélòó ni wọ́n, àwọn tí wọ́n kéré, àwọn tí wọ́n tó nǹkan kan. Kam min fi'atin qalilatin. Àwọn tẹ́nu wọn ká. Bá ti máa pẹ̀lú yín náà. Bá ti máa pẹ̀lú yín. Kala bá ti fi'atan kathiratan bi'iznillahi. Kò sí bí wọ́n ṣe lè wọ́pọ̀ tó, bí wọ́n ṣe lè gbọ́mọ̀ ṣe tó bá ti mọ̀ yí mọ̀ pẹ̀lú yọ̀ǹda àtàkùn. Wallahu ma'a sabirin. Ọlọ́wọ́ máa bẹ pẹ̀lú onísùúrù. Ogún sùúrù láyé lọ́sàn-án. ń bọ̀ wá báyìí. Ọlọ́wọ́ máa bẹ pẹ̀lú yín. Ọlọ́run máa bẹ pẹ̀lú yín bàbá. Ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò ní. Gbogbo àsìkò. Ọlọ́run kọ́ máa bẹ pẹ̀lú yín dáadáa. Olúwa máa sọ yìí. Ọba tí ń sọ ni tó mú dáadáa báyìí. Olúwa a máa kọ̀ntrólù àwọn olórin wa ní ice water. Olúwa máa sọ yìí. Bàbá alágége lọ́wọ́ alábọ́sí ọmọ ènìyàn. Àbíbí sólò lọ́wọ́ alárùkà ọmọ ènìyàn. Àbántọ́ dára jẹ́. Barakallahu fika. Ó tún wà báyìí. Bọ́lá Dáúdà. Barakallahu fika. Àbíbí sólò lọ́wọ́ alárùkà ọmọ ènìyàn. Àbántọ́ dára jẹ́. Àbòyìn tó dára dọ̀wọ́ rẹ. Ọlọ́wọ́ bàbá bàbá alágége tó fi wọ́n lẹ̀ fọ́ta o. Àbúrẹ́ tó dára dọ̀wọ́ rẹ. Bọ́ọ̀tà bá ṣe fà wọ́n tẹ́ bí ọlọ́mọ sàlékún orí fún alágége. Àbúrẹ́ tó dára dọ̀wọ́ rẹ. Àbọ̀lọ́ kó máa bẹ̀rẹ̀ yàrá alágége ní gbogbo gbà. Lọ́wọ́ ọ̀tá ilé ọ̀tá òde. Ọ̀tá ilé, ọ̀tá òde, ọ̀tá mọ́níkàsì, ọ̀tá alágége. Lọ́wọ́ ọ̀tá ilé ọ̀tá òde. Bó ṣe lè wù ká tọ̀ tó, ká má borí wa wá, ká má borí wọn o. Lọ́wọ́ ọ̀tá ilé ọ̀tá òde. Àtàwọn tó súnmọ́ àtàwọn tó jìnnà, ọlọ́gbẹ̀ bàbá alágége lékè lọ́wọ́. Láyé lọ́wọ́ alábòsí. Ọlọ́run láyé lọ́wọ́ alábòsí bàbá. Olúwa láyé lọ́wọ́ múnáfíkí. Mọ̀nàfíkì òun múná òun fìkì òun ní nílé tó ìtàlẹ́. Láyé lọ́wọ́ alásàsí. Ọlọ́run láyé lọ́wọ́ gbogbo alásàsí. Láyé lọ́wọ́ alárùkà tí wọ́n ń ròyìn kárí ayé. Láyé lọ́wọ́ alárùkà tí wọ́n ń ròyìn kárí ayé. Olúwa máa sọ yìí. Bàbá alágége. Olúwa máa sọ yìí. Bàbá alágége. Lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn. Àbíbí sólò lọ́wọ́ alárùkà ọmọ ènìyàn. Àbá tó dára jẹ́. Olúwa ọba tó nílé ọlá. Ọlọ́wọ́ wọ́n lórí lọ́lá. Ìwọ lọ láàánú lọ́dọ̀. Báwa ṣàánú fún bàbá wa. Bàbá alágége má fi wọ́n lẹ̀. Huwa wahidun bainal ulubi. Láàrin ẹgbẹ̀rún ọlọ́gége nìkan láyé. Huwa wahidun bainal ulubi. Àfáà kan nígbà tí ó sì gbogbo wà. Yudafi'u an irdil mutaqaddimin. Gbogbo àwọn tí wọ́n ti lọ ọlọ́gége náà gbà Wa wọ́n. yudafi'u an sufiyya. Gbogbo àwọn tó fi pátá àti súnfí kan fún àbáyé náà. Wa yudafi'u anil islami. Ìsìlámù ò ní bàjẹ́, kò ní dàrú, ẹ̀ ní fọdún jùbọ̀. Wa huwa wahidun lérí bàbá alágége. Lọ́wọ́ alárùkà ọmọ ènìyàn. Àbíbí sólò lọ́wọ́ alábọ́sí ọmọ ènìyàn. Àbántọ́ dára jẹ máa sọ wọn. Olúwa máa sọ yìí. Bàbá alágége. Olúwa máa sọ yìí. Bàbá alágége. Lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn. Àbíbí sólò
lárúkà ọmọ kọ́sì ẹ wá tẹ́jú wá kàwọn máa tó dáwúdà máa sùn nígbà tó rẹ púpọ̀. Afa kọ́sì ají kọ́sì madam kọ́sì èyí tí wọ́n ń ṣẹlẹ̀ ń bẹ̀ ní sìgá òun ni pé gbogbo ẹni tí ó bàbá mi wí abẹni tí ó bá lè kọ́tà ìpò ẹ̀ ẹ máa wá bá ń dá wákà fún bàbá Lágége wípé bàbá Lágége o bó ṣe rí nù tí fi ń da àròyìn bó ṣe rí nù bó ṣe rí nù ẹni bá gbà èèyàn tọkọ ọkọ fúnra bó ṣe rí nù bó ṣe rí nù bó ṣe rí nù bàbá Lágége mùdírù ni máa rí kásì ọmọ ṣe wùwá dámà ẹ pé bó ṣe rí nù ẹni bá gbà èèyàn tọkọ bó ṣe rí nù bó ṣe rí nù bó ṣe rí nù bó ṣe rí nù ẹni bá gbà èèyàn tọkọ bó ṣe rí nù bó ṣe rí nù ó tó ẹ kí mo ṣe àdán Muhammad La ilaha illallah. La ilaha illallah. Ó ti nínú. Bẹ́ẹ̀ yẹn gba ọgbà fún rẹ̀. Bẹ́ẹ̀ yẹn ọkọ̀ fún rẹ̀. Bó ti nínú àná ní TV dàrú yìí. Ọlọ́run wọ́n fi nǹkan kan sí baba. Alibarika ọlọ́run ẹni ọlọ́run. Ọlọ́run Muhammadu Rasulullah. Ayọ̀ gbọ́dọ̀ kéwú wọ́dọ̀ náà. Kéwú ọ̀gbọ́dọ̀ dọ̀nà. Àyìnbá ni máa dọ̀nà. Bẹ́ẹ̀ni kọ́dà àtà àwọn àfa onímọ̀ wọn á wí pé mọ̀nìjì táhàdà wà àzọ́ba fàlàwù ajirun wáhì ajirani ẹni ọba sọ̀rọ̀ tọrọ rẹ̀ ṣe dédé lalabi wà má ní jìtà àdà fún àkàtà àfàlà wájú wáyé àwọn àfa ònú kọ́ ìdá àwọn àfa wọn àgbé kalẹ̀ yìí pé ẹni ọba tiẹ̀ sọ̀rọ̀ tó wá rí pé ọ̀rọ̀ tó sọ yìí bóyá ó tiẹ̀ wá ní mistake kan nú kẹ wá jẹgba kò ní jẹgba yóò tún gbà ládàá ká tó wá wí pé ẹni ọ sọ̀rọ̀ tó àsọ́ba èèyàn sọ̀rọ̀ tó àsọ́ba èèyàn wà ní kájú èèyàn gbọ́dọ̀ kó wájú fún wa bó ṣe nínú kásálàmù sáwọn ará ní pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. àwọn fẹ́ àbáwọlé márùn alájọ àgbáwọlé márùn bóyá pé wọn ká gbọ́n bàbá wọlé márùn ṣé wọn bàbá ń tẹ̀lé wákàtà ń dá yìí la ilaha illallah ṣẹ́rí àwọn tí wọ́n bẹ lọ́la yìí ẹ máa wà dáadáa o nǹkan kò ní ṣe yín o dáadáa lẹ́sìn máa wà ẹ bá ti ń wọlé tó bá ti ń sọ tí ò dá ẹ máa kó fún dáadáa lẹ́sìn máa wà àwọn ìbéèrè tó béèrè mẹ́tẹ̀ẹ̀ta á dáhùn rẹ̀ tí ọ̀bọ̀rọ̀ pẹ́ rárá á fún ẹyọ kọ̀ọ̀kan ní sẹ́jú mẹ́wàá láti sínú rẹ̀ lẹ́nu ògùn ọlọ́run ṣé wọ́n ti débẹ̀ tọ́ ọ̀ya salamu alaikum ọlọ́run àgbà onílé márùn wọ́n ti pè akaramakumullah rusiki tó múlẹ̀ àwọn náà tọ́ bóun ni àbá àtàyè ṣe. dáadáa ni bàbá wa lè báwọn. mo fẹ́ dá sọ̀rọ̀ ni. tọ́ àbá àtàyè ṣe. náà. kí ló dé tàbí fi àbá yín lẹ̀ báyìí ẹ fẹ́ kí àbùkù kà bá yín. Allahu akbar. kí ló dé tàbí òfin kábùkù kà bá yín. ẹ bá mi sọ bí kan. kí ló dé tàbí kábùkù kà bá yín. torí bá a ma yàfa wa sì ma yìí wàhálà àwọn tí wọ́n ṣe lérí wa. òkè tí máa ń fi kún gbogbo ọmọ kéwòn tí máa ń wá kábùkù kà bá rẹ̀ wọn ò ní níyì. Allahu akbar. ẹ̀yin bẹ́ẹ̀ máa níyì lọ. láíláí. Allah. bẹ́ẹ̀ bàbá. àní fi àáfà wa lẹ̀ láti máa kọ́ látọ̀lọ́ ṣe fún. bẹ́ẹ̀ yẹn bá lè bínú kó bínú. bẹ́ẹ̀ yẹn bá lè bínú kó bínú. bẹ́ẹ̀ni. àní fi àáfà wa lẹ̀ kẹ́ máa pe àáfà wa lóko tí ò jẹ́. bẹ́ẹ̀ni. táwa ti mọ̀ pé ọ̀jẹ́ bẹ́ẹ̀ni. ẹni tí mo bá ń bí mútu bí kẹ́sì. ìrẹsì sùkùn Allahu akbar. inú mẹ́tò púpọ̀ pẹ̀lú wákàtí dákẹ́ Baba Lágége Olúwa máa sọ yín. bẹ́ẹ̀ni. Olúwa máa sọ yín lójú alábòsí. bẹ́ẹ̀ni. èmi àbántọ́dá jẹ́. bẹ́ẹ̀ni. ọlọ́wọ́ gbà Baba Lágége lọ́pẹ́. àmín. ọlọ́wọ́ wọlá àdójútì rẹ̀ tó ṣe lérí kò ní sẹ́sẹ̀ kò ní sẹ́sẹ̀. Allah. tó fi wá sẹ́sẹ̀ lójú rẹ̀. Allah. ọlọ́wọ́ àdójútì rẹ̀ tó ṣe báwọn pé yóò kú tó dáa ni wọ́n kú. Allah. wọ́n kú léra wọn. Allah. ọ̀kẹ́ dálẹ́gùn dín àyín ni ẹ ti wá bínú ẹ̀yin sọ̀rọ̀ ẹ̀fẹ́ káà sùkọ̀ bí káwà dákẹ́. wàmẹ̀ni hákàmà adájọ́ ìlú òní ọ̀dà di an àbùsùnà wọ́tà àsúnà kájọ máa náwó tèmi kí wọ́n sí báńkì tiẹ̀. adájọ́ ìlú òní ọ̀dà kí èmi ọ̀rọ̀ kí wọlé wà línà wọ́n tẹ̀tì múdù kẹ́mi ọ̀rọ̀ wọ́n tẹ̀tì múdù kí wọ́n wá lé adájọ́ ìlú òní ọ̀dà. jẹ̀fẹ́ tùmọ̀ ní àhàlákọ̀ bí wúdàwú jẹ̀fẹ́ àwọn yẹn ní àlá ùsì yìí wọ́n tó lílé kìlí kàmá kálà lí aláwọ̀ ìkẹ́lì àwọn bá sì irú tí a bá gbé wa òun náà lánàá gbé wa ẹ̀ tó bá bú wa àfa wa a sọ bó ṣe jẹ́ àwọn ọmọ ẹbí wú a máa sọ ní tẹ́ ẹ bá ń bẹ̀rẹ̀ àfa wa tí ẹ ṣe tiẹ̀ a sọ o ọlọ́wọ́ wa bẹ́ẹ̀ ẹ wá bá ń parí ẹ̀pẹ̀lú wákàtẹ́ bẹ́ẹ̀ ló kúrọ́ bá wa ló kúrọ́ kọ́lọ́ kọ́lọ́ àná alábòsí. Allahu akbar. a máa bá ṣe kankan ní sẹ́yìn. àmín ya Rabbi. ọlọ́wọ́ bá wa pẹ̀lú yín ó ń ṣe kàdá mú wa pẹ̀lú yín. àmín. gbogbo ọlọ́wọ́ wa dójútì ọ̀tá nulẹ̀ náà ọlọ́wọ́ dójútì ọ̀tá òkúta náà ọlọ́wọ́ dójútì ọ̀tá ọ̀rẹ́ náà ẹni tó wà Baba Lágége níta sírí rẹ̀ títú tó ń tún wọn dájọ́ tó ti bẹ́ẹ̀ búrí èyí tó lóun dájọ́ òun ṣe ìsọ́ọ̀fù ọlẹ́yìn lè ṣe ìsọ́ọ̀fù kan ẹni tó ti bẹ́ẹ̀ búrí tàbí rẹ̀ títú ọwọ́ ni wọn náà ń ṣe ìsọ́ọ̀fù tó wọn ní ń bú ẹnìkan wọn náà bú ẹnìkan pọ̀ wọ́n ní wọ́n fẹ́ ṣàtúnṣe sọ́ọ́ ṣàtúnṣe. Allahu akbar.
tọ́ olúwa. ọlọ́run jàre bẹ́ẹ̀ wa. ọba ní wúlò fẹ́ ọba tí ń ṣe kẹ́ẹ̀dá rẹ̀ kó ti fẹ́ ọba tí ìṣẹ́jú ẹnì kọ́ kẹ́kọ́ tó ṣe kẹ́ẹ̀dá rẹ̀ kó ti fẹ́ ìbámu kẹ́ẹ̀dá yóò bá wẹ̀ bẹ́ẹ̀ni àmín àmín àtọ́bìnrin wọn àtọ́mẹ́rin wọn àmín ya Rabbi àmín ya Rabbi àmín ya Rabbi àmín ya Rabbi. ọlọ́run jàre bẹ́ẹ̀. rárá o àwa kéré sáwọn tó tún nífẹ̀ẹ́ wọn jù wá lọ. àmọ́ àwọn náà nífẹ̀ẹ́ wa. bẹ́ẹ̀ni. ẹ̀yin dáhùn ni wà ní kí á gbà ká sọ̀ fún kúkọ́. Allahu akbar. ànígbà ẹni máa tó bá sọ̀tọ̀ kúsọ̀ máa. àmín ya Rabbi. آمين يا ربي 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 ọlọ́run jàre bí abúlé ma ọlọ́run jàre bí abúlé ma rò pé ẹni tí ọ̀rọ̀ ń bá ń dùn àyífọ̀rọ̀ lọ jásùbù kí ni òun ti mú bàbá ẹ̀rí nǹkan báwọn náà náà ẹni bèrè lẹ́yìn àbí ọ̀dà kọ́sìm ẹjẹ́ àyànjú ẹni ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ tí Sayyidina Ali karramallahu wajhahu sórí karramallahu wajhahu àwọn àfa òní mímọ́ wọn lọ sí ọ̀nà méjì mẹ́ àwọn tó ní àmà dàkọ̀ karramallahu wajhahu ojú kan ni wọ́n mú ntọ́ bá ti ní ikhtilaf ọgbọ́ kọ̀díyà tọ́ bá ti ní ikhtilaf nú tọ́ bá ti ní ojú méjì táwọn apá kan ní ọ̀dà ó ti bá wọn bọ̀ bá wù ní àwọn kan ní mọ̀kìrú lọ́dọ̀ tàwọn èyí òwútọ́ bá múnú méjèèjì kò sí èyí tọ́ lẹ́sẹ̀ mẹ́ kò sí ẹni tó gbọdọ̀ dájọ́ pé ẹni tó bá ní karramallahu wajhahu ó ti kó onú Islam kò sẹ́yìn fún ọgbọ́ torí wípé kí ló fà tí wọ́n fi wípé ẹ má ṣe karramallahu wajhahu àwọn àwọn oníwọ́n wíbẹ̀ àwọn náà ni àwọn sàlàfíà ọ̀dọ́ tí wọ́n làwọn ọ̀fẹ́ torí kí ní kan sì kọ́ wípé báwo lè yàn ṣe lè dá àlí nìkan yọ yàtọ̀ àwọn sàbí mẹ́tẹ̀ẹ̀ta yòókù nǹkan tó wọ́n ti lọ radiyallahu ta'ala ní ìlàwí fún wa a sì wá dẹ́nì kan yàtọ̀ àkàsọ́sọ àlí ó ti bá wọn a máa pe karramallahu wajhahu lóhun nìkan àwọn yòókù nǹkan tó wọn ní karramallahu wajhahu tiwọn wájú tiwọn ọ̀dàbí wájú àlí ọgbọ́ òun ni wọ́n fi ń lo karramallahu wajhahu kọ́ dàbí yẹn ní àwọn sí àlú ní fíkírà karramallahu wajhahu àdúrà ni kò síbi tọ́lọ́run ti kọ àdúrà ọgbọ́ ọlọ́run bá wa pọ́n gbangba wájú rẹ̀ lé ọ̀tàbùkù àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù kí ló fà á ti tẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé Ali lam yasjud li zanamin qat wa lam yanzur ila awratihi qat méjì náà ni nǹkan méjì ló ní tọ́pọ̀ àwọn sàábì òní bẹ́ẹ̀ yẹn bá nìkan kò ní kejì ọgbọ́ Ali ò fẹ́rí kanlẹ̀ fún sàárì kò sí nínú sírí ẹ̀ ó jásí pé ìdílé yẹn ló ti jáde wọn kò fẹ́rí kanlẹ̀ fún sàárì láyé ó ti bá wọn gbangba wájú rẹ̀ tí ò fi kanlẹ̀ fún sàárì ọ̀pọ̀ sàábì ló ti fẹ́rí kanlẹ̀ fún sàárì kó tó fẹ́rí kanlẹ̀ fọlọ́run òun nìkan ló fẹ́rí kanlẹ̀ fún sàárì ó ti bá wọn bittifaqil ulama ọgbọ́ ọ̀kanu gbangba wájú rẹ̀ tí ò fi kanlẹ̀ fún nǹkan mi àfọlọ́run ọlọ́run karrama rẹ̀ wà kọ́ karramallahu wajhahu min qabil ọlọ́run ti karrama wájú rẹ̀ tẹ́lẹ̀ náà ni ò fi jó fẹ́rí kanlẹ̀ fún sà takriman li wajhihi ẹlẹ́ẹ̀kejì lam yanzur ila awratihi qattu wala awrata zawjatihi aw azwajihi kò alẹ́ ò fojú kan abẹ́rẹ́ rí kò fojú wo abẹ́rẹ́ kó ju rẹ̀ àtàbẹ́rẹ́ ó ṣe méjì abẹ́ tara rẹ̀ gan kò fojú kan abẹ́yàwó rẹ̀ rí tó wọ́n bá ṣe sáà ní kò wú abẹ́yàwó rẹ̀ rí wọ́n fi ṣe sáà ní kò sí wá bí ara rẹ̀ kọ́dà irú kínní tó níhun ọ̀gá wa Muhammadu ìtìjú sàábẹ̀ kan ò tó ìtìjú ànábì pẹ̀lú ọlọ́run wọn tó ànábì lẹ́yìn bí gbogbo nǹkan ni àmọ́ tòun ti bẹ́ẹ̀ ànábì ò ní irú kínní èyí tí ń jẹ́ hakika ẹ gbọ́ tòun ta ìwá ní irú kínní náà ó ti yẹ báwọn wọn ò sì lè bá ànábì láyé wọn ò lè tó ní gbogbo nǹkan wọn fi lè tó ànábì torí parí kan nù hadisi wípé ànábì àti ìyá ńlá wa Aisha wọn jọ máa wẹ jẹnẹba kan nù bẹtúrùmù kan náà wọn sì jọ máa wò wára wọn ọkọ àti ìyàwó ó ti yé ọwọ́ ajá sí pé àlì nìkan ló wà ní irú hasu yẹn ọgbọ kọfẹ ẹ̀tọ́ ànábì kò sí sàábì kan kọfẹ ẹ bá ànábì bí ànábì wà wọn súnmọ́ rárá àmẹyọ kan ni Ọlọ́run fún wa di ọdà sàlẹsà pẹ̀lú ẹ ó ti yé ẹlẹ́ẹ̀kẹta rí pé ànábì gan fúnra rẹ̀ gbé àlì sí ẹgbẹ́ rẹ̀ gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ṣíyà àti súnà nkankan gbogbo wàhálà wọn náà nìyẹn láwọn ṣíyà fi ní wípé fọ́dùlù tí ń bẹ fún àlí ó ju ọlá tí ń bẹ fún àwọn sàábì yòókù lọ torí pé fúnra nàbí njọ́ tí wọ́n wà ní gásùwà Tabuk njọ́ tí wọ́n lọ istakhlafa rasul Sayyidana Ali yẹn ó fi Sayyidina Ali ó fi rólé kalẹ̀ sí Madina mẹ́ pé òun ni kó máa jẹ́ àmírù wọn mẹ́ ibẹ̀ ló ti kọ́kọ́ òun lọ́jà pé òun ni àkọ́kọ́ ẹni tá nàbí kọ́kọ́ fi dógò wípé máa mójútó ètò mùsùlùmí káfídé Sayyidina Ali ni wọ́n má tẹ̀lé wa òun lọ́jà pé inú ogun tá nàbí ọba nàbí lọ gásùwà Tabuk ọba nàbí lọ lọ́ra nàbí lọ ní ìwọ́dún lé àlì wọ́n máa mójútó gbogbo àwọn sàábí mójútó tó Islam májè nǹkan dàrú ká tó dé wọ́n máa pàṣẹ lọ àlí ní ń pàṣẹ nígbà wọn lọ gásùwà Tabuk òun ní pàṣẹ Madina ọgbọ́ lójú ayé ànábì rọ́hásù ni àwọn sàábí kan ni so àtàtà nàbí fi wá sọ wípé ìwọ àlí ìwọ dúró Madina ala tarda an takuna minni bimanzilati Haruna wa Musa ṣé kò dùn mọ́ ọkọ̀ lọ́dọ̀ mi kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi bí Haruna sí Musa bó ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ipò tí Haruna wà sí Musa làlí wà sàn nàbì àlí ní rọ̀díìtù
anabi ni ila annahu laysa nabiyyu ba'di ẹnu tó kàn ṣẹlẹ̀ mẹ́ni pé ọ̀sán nabi mi lẹ́yìn mi ma ò ní jà nabi àmọ́ ọ máa já sí wípé ana minka wa anta minni èmi ni ìwọ lèmi ọgbọ́ èmi ni ìwọ lèmi man kuntu mawlahu ẹni tó bá gbà mí kọ́ ga àwọn lomi wa anta mawlahu wa anta waliyuhu ọ̀gá àwọn ìwọ náà ma jẹ́ nígbà tá lè sọ pé ó wù ú bẹ́sà anabi ni bàlá ó ti rí bẹ́ẹ̀ náà nù so ogbó èyí náà ń bẹ nínú àkọọ́lẹ̀ tírà làwọn sí àfi wípé yáà sí wádìí pé kìláfọ́ wa tọ́sẹ́ lùmí yàtọ̀ fún Sayyidina Ali ní gbogbo orú àwọn ntọ́ ibẹ̀ nínú tàwọn bákìrì náà ni pé mo rú àbá bàkàrí fálì ìzọ́lì náà wọ́n yẹn ká bákìrì ó lè kírun ẹ̀rọ kẹ́ni kọ́ kírun ní fátìrán gbà tí mo ra tí ó kù ni ó tó dìgbà tí ó kú bàtà náà bí n bẹ lábára pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní fi ń ti Ali. so èyí náà jẹ́ àwálù khilaf kò sì kéré àwọn sàábé yòókù. ẹnu tẹ́sí sọ ibẹ̀ tí ń sọ̀rọ̀ Ali kò sọ yín di ṣíà. rárá kò sọ mi di ṣíà wọ́n rà mí ṣe tébù. ọgbọ torí nísìnyí wọ́n kà bóde wọn àkọ́tì ayọ̀ ọ̀sán yẹn di ṣíà. ọlá àwọn sọ̀hábà là ń ròyìn. bí wọn àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ ti kókó àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ bá wọn ti kọ àkọọ́lẹ̀ táwọn Abubakar àti Umaru tá n kà ni wọn kọtọ̀ wọn àfi kákà wọn náà sàábé kan náà gbogbo wọn a kà ń tọ́ bá wà lákọọ́lẹ̀ kó wa tábà wọn ni karramallahu wajhahu ẹ bá lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn Ibn Bas àwọn yìí ni wọ́n sọ wípé kódà láyé jùsù làwọn ó pè ntí ọba jáàsà lọ́dọ̀ tí wọ́n yọ jáàsà ń bomi torí kọ̀sádìsì tọ́ dá sí kọ̀sádì Kùránì tọ́ dá sí làákàyè náà ló kálukú mi yanjú ẹ̀ èèyàn á lè gbé wa lérí mọ́sáàbí kan lérí ń tọ́jẹ́ pé ráàyè ẹnìkan ni ọgbọ́n ayé máa tẹ̀lé ń túláṣì ayé tẹ̀lé yẹn tẹ̀kìlì dùn àmánu èèyàn ní tẹ̀lé irú èèyàn tó karramallahu wajhahu èmi ò rí bá àwọn bàbá wa ti wí tá a bá wọn nu nígbà wa bá wọn àwa dúró lé pa bá wọn bẹ́ẹ̀ àwa náà tó wá di kílọ́fà àbá bẹ́ẹ̀ àwọn ẹsẹ̀ tí ó pé wà jáde náà lé yàbá àná àbá bàbá wa tán wí ẹnìkan ò lè yí padà níta àwọn bàbá wa bá ń wí tá a bá rí mi ìta rí kó tó dájú yín lọ àjùtọ̀ wọn lè amú mi níta ń pè wípé lè àfáàlù náà nù ni ó lè dá sọ́rọ̀ ẹ̀sìn àmọ́ ọ̀tọ̀ ẹ̀bá bàbá rẹ̀ ni wọ́n wí nǹkan kan wá dúró lórí ẹ̀ kó ò ní jùlẹ̀ tó sì rí mi ìwé yìí tó ń pè Abubakar lọ́wọ́ àánú kòtò tí bàbá alágége ń gbé Abubakar ní bẹ́ẹ̀ wọ́n lànà rẹ́díò ní ìdáyìí màlúù tí ń bọ̀ wá inú mọ́tò ń bá ń gbọ́ rẹ́díò láfílẹ̀ yìí náà láfáà kan sọ rẹ́díò pé ọ̀rọ̀ táwọn bàbá wa tá a bá lẹ́nu wọn láwọn bàbá wa tó yẹ kí bá ti bá nu kó Abubakar ní bẹ́ẹ̀ kẹ́ni kan wá dé kọ́ wá ní Abubakar níbẹ̀ kí la fẹ́ lòun bí èyí kí lè yín fẹ́ kọ́ wa ní yọkọ̀ wa ní nǹkan ẹran tí ọkọ̀ wa ní wípé yọkọ̀ àwọn ọmọ tí ń kéwú lọ́wọ́ lónìí torí tán bá jáde sáyé tán bá gbérú ẹ̀kọ́ wọn láwọn ti gbọ́ rí àwọn náà ó sì lè tó gbìyànjú àti ọlẹ́ni kéèyàn máa wípé ẹnìkan sọ ọ̀rọ̀ kan tó wá pé kí ni ọ̀rọ̀ ọ̀yà kí ló fẹ́ kọ́ wa ní sí gbogbo tó wí kí ló fẹ́ kọ́ wa ní sí aláìmọ̀kan ni ọ̀nù kọ́dà ọ̀rọ̀ kí lọ́rọ̀ àwúrèdè bí wá dé nínú Al-Qur'an pé yá ayọ́ ànámú ó dé kùlú màsákì náà àwúrèdè Ọlọ́run ò ṣe gbàgbé námúlà tí fi ń sọ̀rọ̀ àwúrèdè nínú Al-Qur'an gbogbo téèyàn bá mú wá lónìí tó bá yàtọ̀ sí tó ti gbọ́dọ̀ náà táwọn bàbá ń ṣe tẹ́lẹ̀ tẹ́ dúró lórí ẹ̀ tí gbogbo yìí ti mú lọ́wọ́ ipò máa nábì kan òkúnjọ́ léyà kò sọ bàtà kan tí ń jábàtà káwùsára kan wá ní kílẹ̀ yìí tún ṣe nú ẹ̀sìn ó tún nǹkan ṣe nú ẹ̀sìn oníjẹ́lá káyì àwọn ọmọ wa ó kú lérí ọ̀rọ̀ ẹ̀sìn wa torí lómi ọ̀ challenge wọn níta tí èsè mùsùlùmí tí wọ́n yìí ti ka àdìsí ka gbogbo ẹ̀ àwọn wa challenge wọn yóò máa ní níta bàbá wa gbélé wa lọ́rùn ẹnì kan sì ní yípadà àwọn eléyìí ọmọdé wọn lọ èèyàn gbọdọ̀ máa bísí yáàdìlẹ̀ ilmi ìrgámùlẹ̀ ìdà bọ́ọ̀ bá ti ń lékún ní mímọ̀ ìwọ́n náà máa fi mú àwọn ọ̀tá gbolẹ̀ lórí àwọn kankan so ẹ má máa wí pé kí ni tẹ́lẹ̀ yìí kí ló kọ́ wa kí la fẹ́ lóun ẹ̀sìn bí èyí ẹ má máa wí bẹ́ẹ̀ mọ́ àyìnmọ̀ kan ọ̀rọ̀ nu anything fàtiwá kan lọ jáde ni àbọ̀rọ̀ mímọ̀ kan lọ jáde lọ́dọ̀ oní mímọ̀ tó bá ti lè jáde ẹ má wí pé kí ló fẹ́ kọ́ wa ó fẹ́ kọ́ wa ní ojú ọ̀nà ká lè ní ìgbìyànjú sí ìtàkọ́dùn nínú ìtìhad. torí ọ̀pọ̀lọpọ̀ kan wà nú ẹ̀sìn wa yìí táwọn èèyàn mọ̀. táwọn èèyàn sì béèrè lọ́wọ́ àwọn èèyàn. tẹ́ bá sọ fún ẹlòmíì yóò wá tuntun lójú ẹ̀ nígbà tí ò gbọ́ rí. òun náà wá ń sọ yìí àwọn akéwì wọn jàǹfààní bí gbogbo tí ń lọ yìí gbogbo èyí tí ń lọ yìí náà nísìn ó ti bá wọn ẹlòmíì kan béèbù ni kò ní dìkọ́ béèbù ìbáwọn akéwì fẹ́ jàǹfààní ni. bí wọ́n bá ti rí eléyìí wọn kà tiẹ̀ làwọn akéwì tí ń bẹ́ẹ̀ lé kéwì lọ́wọ́ àwọn ọmọ sáré lè wá tira. àmọ́ tí yẹn bá ti wá sọ̀rọ̀ pọ́blẹ́mù tá a níyà yìí ni pé ìmọ̀ òfà lù yà yìí nǹkan tó fa gbogbo wàhálà yìí ni pé bàbá alágége Sheikh Adam àti bàbá tòní náà wọ́n bára wọn ní ìlú tí mímọ̀ ìmọ̀ Islam ọ̀fàlù ìlú tí ọ̀fàlù mímọ̀ ìmọ̀ Islam wọ́n bára wọn bẹ̀ ìlú tọ́já sí pé dédé ń tẹ́ ẹ bá gbélé wọn lọ́wọ́ wọn ni ẹ má fi kún ẹ sáfilẹ̀ báyìí náà ẹ má dàlá ká ìwà rú ẹlòmí ọ̀sán méjì pé ẹ wọ́n sì ń dérí ìwà rú májèlé yọ̀ dàrú eré yọ̀ sì dàrú wọn yẹ fi ẹ̀kọ́ da eré yẹn rú wọn fi ẹ̀kọ́ tún ọpọlọ sí ni gbogbo àwọn nǹkan yìí náà ní ọmọ rú ìlú tàwa yìí. ẹ ti sọ bàbá wọn bá mi bí. ọfọlù mímọ so ẹyin òun jẹ kan. yálòmí gẹ́gẹ́ nìkan wá bọ́ sórí mídíà bẹ́ẹ̀ ti jòkó yìí kan ní kílà ọjà pàdé. ẹ ọkẹ jòkó yàrá gbogbo tó ń sọ nísìn kí la fẹ́ lò mẹ́ kí ló ní lò mẹ́. dádì òde mọ́ tá à ń sọ yìí. nígbà tó ọmọ tó fẹ́ lò mẹ́ kí ló jòkó ti tó ń wò sí. àfa yòó mọ́ o. kí ni kan tó wá jọ mí lójú ni pé aláìmọ̀kan tí ọmọ kí òun ló jọ adásí ọmọ àbíbu. bẹ́ẹ̀ bàbá. kí ló ọmọ táwọn wí nísìn sàábé tí ń jà Abubakar nísìn ọdún wọn bí báwo ló ṣe nínú Islam bọ́ọ̀ ni wọ́n lọ ṣe débẹ̀ ọmọ. dádì ló gbọ́ rí. so ntọ́ ọba ti wá mọ̀ tí wọ́n bá ti ń wí mọ́ dákẹ́ èyí wọn fún àwọn tó di aláìmọ̀kan àmọ́ àwọn tó di àwọn onímọ̀ táwọn náà ń sọ̀rọ̀ lórí ẹ̀ ó ti bá wọn kò sí èébú kan tábù ẹnìkan kọ́dà gbogbo ẹni tí ń bèbú àtẹni tí ń ṣe pé a ní bú ẹnìkan àtẹni tí ń kíbò sí wípé ẹ bá wa pé bàbá ìmọ̀ àgbà bàbá lọ́rin bàbá lóòrò ẹ dìde fọ́ndébò sáà bàbá náà wá dilẹ̀ tó bá wọn àwọn bàbá tí ọ̀ráyè kí wọ́n wá ní kí bàbá gbò dìde bàbá ìmọ̀ àgbà lọ́rin bàbá ìmọ̀ àgbà lọ́rin ọ̀wọ́n eku ni àbá ìwúrà àbíkálù bàbá lọ́rin ó dìde ọ̀rọ̀ wọn kẹ́lìmọ̀ yẹn ó wò káwá pé bàbá lóòrò ẹ̀ ń dé ìdébò gbogbo àwọn tá a wí yìí ò ní dìde sírù nǹkan ni torí pé àwọn tó válù mímọ̀ ni wọ́n. ayakumullah akaramakumullah. wọ́n yà tún fi nǹkan míì kún ni. masha Allah. onímọ̀ làwọn tẹ̀ ń pè yìí. ìmáàmù lọ ní màkọjá bẹ́ẹ̀. onímọ̀ ni wọ́n. àfàgbà àwọn olè ṣe wà límí. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé wọ́n wo òkè intan sọ yìí pé àdìde fún yìí ẹja wo ìjẹ́ ni ìyíbù sọ̀hábà. masha Allah. o ti títí wá di sinisi àti rí kílípù kan tẹ́nìkan fi jáde tọ́yẹ pé lóòótọ́ abalágé bùsọ̀ àbá lóòótọ́ ẹ ti lórí mídíà tó ti fi síbẹ̀. wàláì.
hadha buhtanun azim àdáparọ́ àbí tẹ́gbẹ́ ìjọba sọ pé mo ti bú sàábé ẹ mú jáde títí dòní ẹnìkankan ò tí ì rí jáde wípé ibi tí bàbá ti bú sàábé ni wàláhì tó bá yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n ti mú jáde kọ́lá àwọn kẹ́ẹ̀tẹ́ ti búrò máláyé àwọn èèyàn wú jáde èyí tó yẹ kó wú jáde gan-an wọ́n wú jáde táyà tó ń sépè lẹ́nu mi pẹ̀sẹ̀ wú jáde eléyìí ti lọ. ó ti pẹ́ ọlọ́run ti bomi tútù sí àti gbàgbé ẹ̀. tẹ́ẹ̀ tó ń wú jáde padà wá táwọn yìí ò ní ọ̀wá ní hu irú nǹkan báwọn jáde pé tí bàbá ti bú sàhábà rí. Ayakumullah. falẹ̀ ìyá subila àwa sọ lọ́dọ̀ ọlọ́run kò bẹ́ẹ̀. ọlọ́run ò ní jẹ́ àfa àwa padà sí búùlì lé bàbá lágége bá débi tí wọ́n ti ṣe táánù àwọn tẹ̀jìrì ù lè sá sí sahabatil kiram. Babalagege ò lè ẹ bá falẹ̀ ìyá subila ọlọ́mọdé àrílù ẹ̀ wọn ò bú rí wọn kò sí níṣẹ̀lẹ̀ kò sí lẹ́sẹ̀lẹ̀ torí bàbá tó bí wọn ò sí bẹ́ẹ̀ n tán fi ọwọ́ wọn lékọ̀ n tán gbà lọ sí kàdámù kọ́ n táwa náà sì gbà lọ wọn kọ́ àwọn náà sì ní síbẹ̀. Ayakumullah akramakumullah. àmọ́ àkọ́ ikú bàbá ọmọ sọ àkọ́ ikú ti bá bẹnu tíra ó lè bí ọnú ó lè yọ nínú bàbá ọ̀sọ̀ ti ń jẹ́ àkọ́ ikú dáadáa sàábé àbí nǹkan mi tí sàábé mi bá kù sí wọn sọ èébú ọ̀tọ̀ léébú ọ̀tọ̀ ní ká so ń tọ́ ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà síra wọn bí ìjà ti ṣẹlẹ̀ ọ̀dà ń gbà tó gbogbo tí bàbá ń ka ìṣẹ́ bí nínú àkọọ́lẹ̀ tíra lọ́wọ́ kí ni wọ́n kọ́ kalẹ̀ sí ó ti bá wọn liyastafidu minhu al-ajyalu as-sa'ida kí àwọn jíìlù tí ń wọlé bọ̀ wá káwọn ó lè bá ní àǹfààní láti jẹ́ ń bẹ̀ kálápẹ́ wàlkáfù amma shajara bainahum ń tọ́sẹ̀ láàrin àwọn sàábé ẹjẹ́ àbò á tó bá yẹ kí wọ́n bá bò ní kọ́ sínú tíra gbogbo tí wọ́n bá bò láyé àníkọ́ ní tíra wọn ò sì kó tíra òun kún ìmọ́lẹ̀ wọ́n ń ta tíra fún wa. ẹ sì sọ pé wọ́n èmúyàn sí kéèyàn ká. wọ́n èmúyàn sí kéèyàn ká kọ́lẹ̀ tíra wọ́n èmúyàn sí yàn wọ́n èsì búyàn sí yàn á ìtumọ̀ bá lákọ́lẹ̀ bọ̀ ká òun mo ti kà yí ó sì lè ká jáde ẹ ṣe lè ká jáde wọ́n sì kọ́ kalẹ̀ síbẹ̀. lákòjú ẹsẹ̀ anabi yusufu wọ ẹ̀wọ̀n ó sì yàn pàgẹ́lẹ́ nukura ni kẹwàá ni anabi yusufu ń wọ yàn kàn mú dọ́dọ̀ ọba ni gẹ́gẹ́ kan ìyá òsùbíà ọba ní tí ọba bá wọn ṣe yọ wẹ̀wọ̀n ọ̀padà wà lẹ́wọ̀n náà mọ́ àbí ìtọ́wà nù tíra wọn alukura ni ṣe lẹ́nu ẹ̀ ní wà alukura ni ṣe mistake. ó tó bẹ́ẹ̀ àbí kó fi sùkúrú anabi yusufu wẹ̀wọ̀n. so bọ́rọ̀ àkọọ́lẹ̀ tíra àti rínu bàbá òbú sọ̀hábà kankan ètò wọn sọ ni pé gbàtà anabi kú tán àbí bẹ́ẹ̀ kọ́ bí àwọn sàhábà ti gbé òkú anabi kalẹ̀ Abubakar àti Umaru àwọn ń sáré bó ni a sì jẹ kìlábà àwọn ará Madina àwọn ní ọ̀dọ̀ àwọn ni anabi awa inahu wa nasarnahu àwàlà àná lọ́wọ́ àwàlà gbangba àwọn lè Maka ọ̀dọ̀ wa ni kìláfà anabi ti gbọdọ̀ wá àwọn làwọn yàrá wọn. làwọn ni Umaru bá ń pé a ẹ ṣe yín man sayunasi'una sultana Muhammad wa imaratahu tálẹ́ni tí ó bá wa du ìjọba anabi àwàlà lẹ́tọ̀ọ́ sí illa mutajannifu fi izmi aw mutawarritun fi halaka abẹni tí ó bá parí ẹ̀rùn tí ò ní jẹ́ kankan mọ́. ọgbọ́ tó ní ọ̀rọ̀ pé ìwọ Abubakar ọ̀yá tẹ́wọ̀ rẹ kí n gbọ́ wọlé kí n ṣe bí àfún ní aliwa ṣe bí àfún Abubakar òun la kọ́kọ́ ẹni tó ṣe bí àfún Abubakar tí ó yìí sẹ́nìkan tó lè gbéná ojú wọn pé wọ́n níbẹ̀ làwọn àwọn àlí gbogbo náà fi padà juwọ́lẹ̀ ní tulasi ló fi jásí wípé gbogbo ògbà táwọn Abubakar ló ń bẹ̀ inú Fatima inú rẹ̀ odò sí sẹ́wọ̀n pé gbogbo orú nǹkan yìí sẹ́yìn náà àlínà inú rẹ̀ odò sí ibi wọn fọwọ́ lágbára lójú iná lélẹ̀ gẹ́gẹ́ bí ọmọ anabi àti family anabi àrò lè bẹ́ẹ̀ sì ni wọn bá anabi ọba bí ọmọ ọkùnrin aliyo anẹ ni àbúrò ẹ ni ibẹ̀ ló yẹ kí kìláfà anabi ọbọ sí ayé bẹ̀ bọ̀ náà ìwà dojú gbogbo nǹkan yẹn rú ṣe ma pé ìtàn lọ́kọ̀ọ́ kalẹ̀ ló jẹ́ abá ló jẹ́ àmà bí yẹn bá fẹ́ ká àfikọ́ ká gẹ́gẹ́ bó ti wà nínú ìtàn fún ilé àwọn yẹn tí bàbá wa ń kà kọ́ wá tàbùkù sàábẹ̀ kẹ́ni tó ṣẹlẹ̀ láàrin wọn nù ni. Abubakar kò dínkù Umaru kò dínkù Ali kò dínkù kò sì dí ọlá wọn kù ó tún bùkún wọn sí ni. ọ̀rẹ́ àwọn sàábẹ̀ tí wọ́n para wọn kọ́ ibẹ̀ nìkan ló pa Usmanu ibẹ̀ nìkan ló pa Sayyidina Ali ẹnìkan ló pa Husaini ẹnìkan ló pa kí lásán gbogbo ẹ̀ Umaru náà ebi wọn pa òun náà ni gbogbo ẹ̀ náà láàmà sọ wípé ẹni wọ́n pa Umaru ni Abdurrahman bin Muljam òun ló pa ti Ali ẹni wọ́n pa alágbájáde ẹni ó ṣe àmà sọ gbogbo ẹ̀ bí wọ́n ti pa Husaini láti ọ̀ndà Muawiya ìyàtẹ̀ láàrin Muawiya àti Sayyidina Ali ó ti bá inú àwọn ọmọ ogun Ali tí wọ́n tẹ̀lé Ali inú ẹni Ammar ibn Yasir inú àwọn ọmọ Muawiya ló pa sàábé ńlá ni tá Ànábì sọ fún tẹ́lẹ̀ pé tẹ̀kìtúlùkà alfiyatul baghiya àwọn ìjọ méjì tí wọ́n máa bára wọn jà ó ti bá èyí tí ó gbẹrù gbọ́n èyí tó gbẹrù gbọ́n nínú wọn ọwọ́ rẹ̀ ní kú tí ó ti wá nígbà tí kú wà ọwọ́ lọ́dọ̀ Muawiya gbogbo orú nǹkan báyìí náà ń bẹ nínú àkọọ́lẹ̀ tíra àfi káka èmi àwọn aráburú tí ń bẹ mi kí n ọgbọ́ ìròyìn bí ìròyìn ti wá òun nísìn tí wọ́n bá kọ́ kalẹ̀ nínú ìròyìn tán gbé fẹ́ni tí ó kà á jáde wọ́n bá yẹ kí pírẹsidẹ́ntì ní ìròyìn yóò bá fífọ̀ rẹ̀ yọ́kà ọ̀yẹ́ gbọ́n sóbi tí wọ́n kà wọ́n ní gbóná fẹ́lifẹ́li wọ́n bẹ̀rẹ̀ sí kà ebi tí wọ́n kọ sínú àkọọ́lẹ̀ ni wọ́n kà èyẹ kan kan lórí wá kí wùn tó sì ṣẹlẹ̀ ni tó ọba wáyé báwọn kí ni bàbá Lágége fi wá di wípé wọ́n bú sàhábà ọ̀rọ̀ wọn bú sàhábà yìí ni wọ́n ti ń tẹnu mọ́ ní tipẹ́ ọwọ́ jásí pé ẹyọ kan àwọn arí bí ìgbà tó jásí wípé kò sí ọ̀nà tí wọ́n lè fi gẹ́ẹ̀tì bàbá yẹn tó ju ọ̀nà kan lọ kò sọ́nà tí wọ́n lè fi gẹ́ẹ̀tì wọn torí wọn pé àkọ́ ìkù ni bàbá yìí mú wa kò sí lóòótọ́ a máa dùn yàn lóòótọ́ tá a bá rẹni tí ń sọ fún ayé pé ń ta agbé lọ́wọ́ yìí ọ̀dà pé ẹfẹ́ wù ni ẹfú ẹni bẹ́ẹ̀ ẹ wo dáadáa o kẹ́ ẹ tó ra o ẹ wá bòrìjì rẹ wo dáadáa o tó bá ti rí báwọn yóò bí òun tọ̀hún wípé adúntà agbé lọ́wọ́ ta gbà wá ó ti báwọn ó sì wá dáánù lójú àwọn èèyàn tá a sì ti ń gbé sáwọn èèyàn lẹ́mìí tí wọ́n ti ń gbà ó sì fọ́ gbogbo ẹlẹ́ẹ̀kan náà kò ju kálukọ́ wa ó sì làwọn lójú bọ́ bá rí báwọn rú ẹni ó bá la èèyàn lójú bẹ́ẹ̀ nígbà tó bá ń fi nǹkan bo èèyàn lójú òun tọ̀hún di
ọ̀tá so eyín ni nǹkan tí mi rí mbẹ. lórí ọ̀rọ̀ pé wọ́n ní. kò sí anídìí mákítọ̀ yẹn. babalágége ní PTA times without number wípé. níbo làwọn ti bú sàhábà bàbá tó ní bú sàhábà wọ́n wá dọ̀rọ̀ pé babalágége ṣíà níwọ̀n àbí wọn ṣe ṣíà. ayakumullah sa odidi kan nìyí náà. bàbá yìí ṣe ṣíà. lódìdí. àwọn ọmọ kéwu bàbá là ń sọ pé àfa àwa kì í ṣe ṣíà. ahlùsúnà àṣàárí ni babalágége nínú àṣàáyíra ni wọ́n wà. o ti bá ahlùsúnà ni wọ́n. àgbọ̀yé bàbá. kí mo pè wọ́n. ahlùsúnà ni babalágége súfìsì ni wọ́n. tó inú súnà yìí sàlàfíà alùsúnà ni wọ́n àṣàyíra alùsúnà ni wọ́n màtúrídíyà alùsúnà ni wọ́n mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà là ń papọ̀ jẹ́ alùsúnà àwọn mẹ́tẹ̀ẹ̀ta là ń bára wájà ẹnu bí tá a ya sílẹ̀ ka ṣíyà náà ya àwọn náà yẹ ká ọgbọ́ àwọn náà ṣe kíni àwọn náà yẹ ká inú ẹ̀ka àwọn láti rí gùlá àwọn aláṣejù tó yẹ pé tí wọ́n ga wọ́n gbé lọ bí wọ́n ga tí wọ́n mọ̀ wípé eléyìí ti le jù ńbẹ́ńbẹ́ ìwọ̀n ń bẹ lọ́dọ̀ tí wọ́n yà yín náà tó yẹ pé sàlàfíà ni òun ni gùlátù ti súnà lọ́dọ̀ tiwa sàlàfíà wàhábíà òun ni gùlátù ti súnà lọ́dọ̀ tiwa torí pé tí wọ́n gbé wá fún wa ọ̀gá jù wá lọ. ọ̀gbọ́ babalágége ni wọ́n wá dúró torí àṣàyíra ó ti bá wọn wàsàtíyà fírkọ̀ wàsàtíyà làwọn kò gbóná jù kò tutù jù tó bá rí tí kò bá da wọ́n sọ pé lè yọ ọ̀dọ̀ tiwa tó bá rí ìtọ́jọ́ wọn lè yọ tiwa. yẹtọ̀rọ̀ sàn orí ẹ̀ ni babalágége wa orí ẹ̀ làwa tá à ń jọmọ kí wọn náà wà tá à ń tẹ̀lé kọ́dà orí ẹ̀ ṣe ká Ádámù náà wa àṣà àrí ni ṣe Ádámù àṣà inú àṣàyíra ni wọ́n wa mọ́yì ti wà wọn ṣe ká Ádámù rọ́júlún wàsàtí iná ni wọ́n bàbọ̀ wọn lọ́jú yà yín wọ́n dúró èyí tó bá ṣe ń yà yín tó ní pọ́jọ́ ta wọn tó sì bá alkitabu wa sunna mu wọ́n mu èyí tó bá ṣe ń yà yín tó bá alkitabu wa sunna mu wọ́n mu èyí tó bá kálàfà rẹ̀ bàbú jùlẹ̀. ọgbọ́n mi wọ́n ní babalágége wa dúró lérí wípé n ta bá lọ́dọ̀ síyà tá a bá rí wípé ó ṣe déédéé ọba ìjọmọlúwàbí lọ wọ́n pé ìwà yìí tó ọ̀dà fọmọlúwàbí eléyìí tó kápẹ́ ìpè ẹlẹ́sìn lélẹ́yìí ọgbọ́n tẹ́ n ta bá lọ́dọ̀ síyà ni wípé àwọn síyà tí wọ́n nífẹ̀ẹ́ àlì èyí tó bá ní lánàá ìdùnnà wípé eléyìí ti lé ọ̀pọ̀ jù àmọ́ náà máa pín yàn nífẹ̀ẹ́ ara alẹ́ ànábì tí àwọn síyà tí wọ́n nífẹ̀ẹ́ ara alẹ́ ànábì èmi náà nífẹ̀ẹ́ àlì ọgbọ́n mo nífẹ̀ẹ́ àlì àwọn oní sálàfí sáwọ́ bákìrì wọn nífẹ̀ẹ́ èmi náà nífẹ̀ẹ́ àbúbákìrì èmi á kọ́ àbúbákìrì wa mo sì kó àlì èmi jẹ́ àpọ̀ àwọn sálàfí àwọn onífẹ̀ẹ́ àlì nínú àìnífẹ̀ẹ́ àlì ló di pé ẹ má pe kàrámà láwọ̀ wájú àwọn fún mọ́ àìnífẹ̀ẹ́ ìlara nu lọ́dọ̀ sàlàfíà ó ti fi hàn tẹ́lẹ̀ sí ti wà mẹ́kùn onífẹ̀ẹ́ nù wọ́n lè pa àwọn onífẹ̀ẹ́ àwọn onífẹ̀ẹ́. ó dà wọ́n yé sọ positive side rẹ̀. so ok nígbà orí bẹ́ẹ̀ èmi ò wá kéètì àlì èmi nífẹ̀ẹ́ àwọn síyà àwọn onífẹ̀ẹ́ àbúbákìrì àti umaru ọ̀dà ẹ̀ ní tẹ̀lé yín báwọn èmi nífẹ̀ẹ́ àbúbákìrì àti umaru èmi pa ogun jẹ́ tèmi bàbá wa nítorí pa nífẹ̀ẹ́ Abubakar àwọn sí ó pé sàlàfíà ni tàbá nítorí pa nífẹ̀ẹ́ Àlí àwọn sàlàfíà ó pé ṣíyà ni àwọn méjì wọn wá ń fa bàbá tí yàwó pé àwọn sàlàfíà ni bàbá Abubakar àti kéjì olè gbọ́nù kútúbà kí bàbá alágége ọ̀sọ̀rọ̀ ègèsì Abubakar àbí Umaru ẹlẹ́ẹ̀kejì gbogbo nta nkínu markasi ń bẹ̀ ni ní kéwù ta nkínu markasi ń bẹ̀ ni kò sí ntọ́jọ́ kò sí ibìkan tó fi jọ síyà kò fi ibìkan jọ ntọ́jọ́ síyà kò sí tírẹ́sì síyà inú ti lọ markasi títí lónìí ọgbọ́ kí o pé à ń pèrò bákan náà à ń kírò bákan náà à ń ṣe gbogbo ẹ̀ bákan náà à ń ṣe kútùbà gbogbo nǹkan bákan náà ni kò sí nǹkan kan tó fi jọ ẹnu wípé ẹ má jẹ́ ti yín ó le bẹ́ẹ̀ bá ti le má wájú ọ̀kan ẹ̀yin tá a bá rí ń tọrọ ń yà yín tó ju ti yín lọ á mú un kún ọgbọ́ torí pé ẹ̀ lè yọ sí àkóónú Islam bittifaq jumhuril ulama gbogbo àfa àpáta tá àwọn ulama usalafiya ó ti bá wọn gbogbo wọn náà tẹ́ bá bí wọn wípé àwọn ṣíyà wọn ní inú ìjọ Islam wà ní wọn wà. mùsùlùmí kan náà ni wá. ṣe ń pèjì kan náà ni so àwọn àkídà wa àwọn díẹ̀ sípa díẹ̀ síra wa manhaji wá sí yàtọ̀ síra wọn díẹ̀ kò sí jàmẹ́ kí bàbá alágége wá wípé ṣé torí pé mo nífẹ̀ẹ́ Sayyidina Ali lẹ́ẹ̀fín wá ń sí mi sí wípé ṣíyà ni mi ṣé Ádámù náà ti sọrú ẹ̀ rí wípé sàmú ní sàlàfíyà àwọn èèyàn ń sí mi sí sàlàfíyà ọ̀dà wà á dà sàlàfíyù ṣé Ádámù yẹn ṣe sàlàfí ṣé Ádámù pera wọn sàlàfí wọn yẹn sì ṣe sàlàfí àbá tó bá yẹ pé sàlàfíyà tẹ̀ ń wí yìí o tó bá yẹ pé alkitabu wa sunna ní tẹ̀lé àjẹpẹ́ sàlàfí ni mi. sàmú ní sùfíyà wọ́n ń pè mí sùfí wà á dà sùfíyù wọ́n dá màtà sọ́fù tẹ́sí yàtà náfsì kìnìkan bàbá yẹ pé bàbá tó sọ yìí wọn sàmú ní sunniya wà á dà sunniyu so bí bàbá náà ti wí pé tó bá yẹ pé n tẹ́ ń ṣe ntọ́ dọ̀tọ̀ lọ́hùn ni mi náà bẹ̀ pẹ̀lú yín tó bá yẹ pé ìfẹ́ àlí tí mo ní lẹ́ẹ̀ bá fi kíbo sí pé torí pé ó ní fẹ́ àlí o ṣíyà ni wàá nà ṣíyàtù àlí ìjọ àlí ni mí wà ṣíyàtù àbí bákírì àti umaru ìjọ àbákírì àti umaru náà tún ni mí kí wọ́n bàbá ó pe ara wọn pé ṣíyàtù àlí làwọn èyí wọn ò túmọ̀ pé wà nù mọ́sá àbí àwọn ṣíyà ọ̀gbọ́ kí èèyàn máa kíbo sí pé oní ṣíyà lòun ìwà máa kíbo sí pé wọ́n ní ṣíyà lòun ṣé ṣíyà ò kì í ṣèjọ ìsìlámù ni mùsùlùmí ni wọ́n kẹ́. yà ni wọ́n mọ̀ bọ́lá lẹ́kọ́ máa tó bá jẹ́ síyà èyí tẹ́ gbé wáyé sàlàfíà tá à ń sọ yìí ṣe bí ó dé ni lápadà láti rí ẹ̀ pé 1990 ló dé. òun ló bí sàlàfí 1990. àgbàdo àbùkún lọ́sà hajj táwa lọ yìí àwọn ṣíyà bẹ ní Mẹ́kà. tọ́ àwọn ṣíyà bẹ ní Mẹ́kà. tó kò sí nǹkan kan àmọ́ ìran alákàrà kì í fẹ́ kẹ́ni kejì ó dín wọn à fẹ́ kí ṣíyà ó wá síyà yìí. ó ti wá èyí tí ó sì dáa ni kí àwọn ṣíyà ó gbé mọ́sáàbí ṣíyà wáyà yìí ó wu àwa bẹ́ẹ̀ kún gbèdé yìí kí ló jẹ́ wọ́n gbèdé yìí yóò jára kó wọ́ balẹ̀ àwọn máa wò wọ́n. àgbọ́yé bàbá. àwọn ẹ̀sìn àyè ṣe ṣíyà ìsàlàfí súfì làwà àwọn àyè ṣíyà ẹ̀kún wọ́n gbé ṣíyà wa tán bá gbé ṣíyà àdéyà yìí wọ́n jọ máa wá fà àwọn máa wò. nígbà táwọn ọba ti jọ mọ àyà wọn mọ́
bẹ́ẹ̀ni bàbá ọgbọ́ bàbá tó ma ya mọ́tọ̀ àwọn tọ́jọ́ ma ya tẹ́ pé ń jọ kan náà lẹ́jọ́ yà o ti àwọn náà bá dé yà yìí àwọn ma wá wò yín wọ́n ma fi ṣe ara yín èmi orí ti ń fa ìjánu gbogbo ń tàn wí tọ́já sí wípé ìsìlámù kan náà gbogbo àjọmọ́ lọ́wọ́ ó yẹ ká bára wa jà á sì ń polongo ká má jà ó ti bá wọn. ìmọ̀ hatred di àwọn ń tàṣọ wúfù àwọn oníṣúfí wàláhì òun ló bí gbogbo wàhálà tọ́ba yẹ pé ń jọ́ tí sàlàfíà yẹn dé jọ́dá gbé sàlàfíà wà ní 1990 tán fi dé tọ́ba yẹ pé ń jọ́ náà tọ́ba já sí wípé wọn ò bá lè mọ́ wa kọjá pàwọn ni wọ́n yọ ẹgbà sí àtàwọn bàbá tí wọ́n ti lọ yẹn náà jẹgba sí pé àwọn fẹ́ mọ wúzàrè àwọn bàbá wọn ẹ wúzàrè wọn kó mẹ́ ẹ yí ojú gábàsì padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀kòtò bí ọba àfikọ́ máa lòkè túláàsì àbí kẹ́ ẹ fa irun gbàjáde túláàsì tó àbíkọ́ bá sí irú líle yìí tó bá já sí wípé wọ́n kàn ń ṣe tí wọ́n lọ a sì jọ ń pàdé mọ́sálásí a sì ń bára wa ṣe tí ò sí wàhálà kankan wàláhì gbogbo nǹkan yóò ní ṣẹlẹ̀ àmọ́ kí n ò dé kó lóun fẹ́ pàtà sọ wúfù rẹ fún wọn rẹ búrú ẹ̀ mà tó ìjà pé Ibn Taymiyyah àgbà tó jẹ́ pé gbogbo sàlàfíyà pátáláyé lónìí kò sí ìdí ọ̀já sí pé marjawu rẹ̀ marja'iyyatul kubra al-marja'iyyatul kubra fún gbogbo ẹni tí ń jẹ́ sàlàfíyà láyé Ibn Taymiyyah ni bí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ wá àtàwọn Ibn Baz àti gbogbo wọn ìjẹ́ ma yí pé àwọn Ibn Baz àti gbogbo àwọn lọ́wọ́ fatawa àwọn Lajna Daima fatawa àwọn Lajna Daima wọ́n ṣe tẹ̀lé Ibn Taymiyyah tó wọ́n sì yapa Ibn Taymiyyah nínú àwọn aráwù tọ́jọ́ tàwọn Sufi torí pé Ibn Taymiyyah Sufi òun Sufi ni sàlàfíyà ni àmọ́ Sufi ní Ibn Taymiyyah ní pọ́nbélé àmọ́ kò fi gbogbo ẹsẹ̀ wọ́bẹ̀ ẹsẹ̀ kan rẹ̀ ń bẹ ń bi Sufi ẹsẹ̀ kan rẹ̀ ń bẹ ń bi sàlàfí kọ́dà Kàdìríyà ní Ibn Taymiyyah kémo pé Kàdìríyà ní Ibn Taymiyyah lọ́lẹ̀ wa àbí báyìí pé lóòótọ́ lọ́wọ́ bá ń ka tíra Ibn Taymiyyah lóòótọ́ ọba wípé Kàdìríyà ni nasun minhu bí nasun minhu torí wípé ó ní akhastu al-fiqh al-hanbali ma'a tariqati al-Kàdìríyà Ibn Taymiyyah lọ sọ bẹ́ẹ̀ ó ní akhastu al-fiqh al-hanbali ó ní mo gba fíkì wa amadu wa hanbali ma'a tariqati al-Kàdìríyà ó ní njọ́ kan náà tí gba masa bí àwọn fíkì wa hanbali ìjọ́ òun náà mo sì gbọ́wọ́ Kàdìríyà Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ yóò pè é nírọ́ torí wípé Ibn Taymiyyah òun gan kò kí ẹ pé ń ka tíra rẹ̀ ọkà máa yí pé aṣáájú àwọn ni ó sì máa kó lé bí bàbá ṣẹ́ka Adamu ní al-ma'ruf bí inkari ishadid ala tasawuf tí Adamu ní Ibn Taymiyyah tá a mọ̀ wípé ìmọ̀ ìnkárù rẹ̀ lé lérí àwọn tasawuf nígbà tá a padà kan lárí wípé Ibn Taymiyyah kìí ṣe gbogbo ń tasawuf ní mọ́ bú àwọn tó bá lé ń bẹ̀ àwọn tí wọ́n ní gùlúwù àwọn tí wọ́n ta hádá tí wọ́n kọjá lánú àtàwọn fítírà míì tí ọjọ́ ti al-kitabu wa sunnah òun Ibn Taymiyyah máa ń nà ń pọ̀ pa kìí ṣe gbogbo tasawuf bí sáà lọ́pàá tó já sí pé lọ́ka ogun tíra Ibn Taymiyyah tí ń bá ń bú gbogbo tasawuf yìí máa ń yan ti Kàdìríyà kalẹ̀ ọgbọ́n yìí máa ń yan ti Sheikh Abdul Qadir kalẹ̀ ó sì fẹ́ràn Sheikh Abdul Qadir púpọ̀ Ibn Taymiyyah a sì máa ròyìn Sheikh Abdul Qadir dáadáa so ọ̀dọ̀ ẹni tí Ibn Taymiyyah ti gba sàlàfíyà ó ń tọ̀ ń Kàdìríyà ni ọwọ́ Kàdìríyà ní Ibn Taymiyyah ti gba masabi Hanbali kọmọ yìí ti ń wí ọwọ́ Kàdìríyà ló fún Ibn Taymiyyah ní àkídà òun ló sì fún un ní tasawufu méjèèjì ló fún kí ló fà á òun ni pé Sheikh Abdul Qadir gan fúnra ara rẹ̀ sàlàfíyà ni Sheikh Abdul Qadir ó wà lákọọ́lẹ̀ torí pé masabi Hanbali ni Sheikh Abdul Qadir wà Imam Ahmadu Hanbali gan fúnra rẹ̀ so ń Sufi ni Imam Shafi'i yóò ń Sufi ni Imam Malik yóò ń Sufi ni Imam Abu Hanifa yóò ń Sufi gbogbo àwọn àhímọ̀tò àgbà oní Sufi ni wọ́n ó ti bá wọn wasawadul azam ó ti bá wọn min ahimmatil Islam oní Sufi lọ́pọ̀ jù wọn so Ibn Taymiyyah kọ́dà ta ọdá sí ọ̀rọ̀ àlfànà níta ń pè ní fanawu ọdá sí wípé fanawu a lè sọ wípé a kọ́ntíńjẹ́ fanawu ó ti inú àkídà onítàsọ wúfù ní wọ́n pè yàn ti ní fanawu lọ́dọ̀ Ọlọ́run ó ní àmọ́ irú fanawu ni ọ̀nà tí gbà wárè yọjá sí pé ẹni ìyẹn ti nífẹ̀ẹ́ Ọlọ́run dójú àmì ìfẹ́ òun ti bò ó dárú débi tí òun ríra rẹ̀ má wọn ní gbólóhùn aláàjì tí ń pé ánàlẹ̀ hàkù ó ti bá Ibn Taymiyyah àti tẹ́ bá ti wá wò tẹ́ rí pé kèjẹ́ kó mú nǹkan àbí kèjẹ́ kó lòlòkulò àbí kèjẹ́ kó fàbàkùfà tó bá yẹ pé àsìkáàrù náà ní ń ṣe tọ́lọ́run fi wá sọ̀kalẹ̀ sí la tó fi wá bò ó dárú àbí fi Ọlọ́run náà ló bò ó dárú bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ bú yìí ó ti bá ìbẹ̀nu tíra rẹ̀ nínú àkọọ́lẹ̀ rẹ̀ kéèyàn máa najú tó gbogbo ẹ̀ àtà ló fi já sí wípé kọ́dà lórí ọ̀rọ̀ fanawu yìí ó ti bá àwọn tó jẹ́ àwọn Lajna Daima tá a sọ yìí àwọn làwọn ọgbà wọn tẹ̀lé Ibn Taymiyyah bẹ́ẹ̀ wọ́n ṣe ń jọ ọmọ lẹ́yìn rẹ̀ tó ń ṣe láwọn tẹ̀lé tẹ́bà tí mo kí Ibn Taymiyyah kìí jẹ́ pé ó le ọgbọ́ ó sì rọ̀ ó le lẹ́gbẹ̀ẹ́ kan ó sì rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ni so nígbà táwa wá ń jẹ́ ń Sufi yà yín tọ́mọ ìyá wa ní Ìsìlámù sì ní wípé ń tá a gbé lọ́wọ́ yìí ká dànù àwọn kan sì dìde lọ́hùn àwọn náà ní káwọn náà dá tiwọn nù lẹ́nu pé túùgé fọkàn so òun lọ́fà tí bàbá Lágége ń fi ṣàlàyé fún wa wípé àwọn sí àtẹ̀ ń wì ọmọ ìyá wa ni wọ́n a lè lé wọn kúrò lára wa a jọ pàdé kọ́dà kírun mọ́sálásí wọn bọ́ ọba sì lọ lú wọn bí wọ́n wà bí wọ́n ti kírun ọba wọn kí bẹ́ẹ̀ láti fi bẹ̀rù fìtínà tọba sì jáde kó mbẹ́ o tó máa padà sáàyè rẹ̀ padà o tó máa ṣe tiẹ̀ padà níbẹ̀ ní kọ́ ìdàbẹ̀ náà ọ̀nà olùbàbá fi wá di síyà kò sí àwọn búṣà àbá àwọn jẹ́ síyà ọbẹ̀ ìṣe síyà àmọ́ ẹ pé tọ́ba yẹ pé ìtẹ̀lé àlè ní bá mú yàn di síyà tẹ́ gbogbo ayé náà síyà kọ́ni wà nù síyà ní gbogbo ayé náà báyẹ pé torí pàǹtẹ̀ láti jẹ́ síyà síyà ní gbogbo ayé ta ni wọ́n sọ́kọ̀ tẹ̀lé àlè ẹni yóò tọ́ba ti lóhun nífẹ̀ẹ́ àlè wàhùwà min shi'atihi ebi ayé alukura ti mu wa ada min shi'atihi wa ada min aduwi pásítà gásà wulẹ̀ di min shi'atihi alálẹ̀ di min aduwi bàbá kásà wù Musa tẹbi síyà ti wà ń bẹ̀ ni láyà nàbì Musa ti tẹ̀lé síyà ọgbọ́ pásítà gásà wulẹ̀ di min shi'atihi alálẹ̀ di min aduwi
àbí fásitì àgásà wulẹ̀ ẹ̀dínmí ní àdúgbò yìí ní bá ń wáyà mọ́jẹ̀ sí àyàkí alálẹ̀ ẹ̀dínmí ṣáàtì yìí bá ń wí tó bá jẹ́ méjì bá ń gbé padà jẹ́ ń dára mi padà ó ti yé àtàrí kẹ́lìmà sí àánú Al-Qur'an so kẹ́lìmà sí à òun ni ẹni tí ń jẹ́ ìjọ èèyàn bá a ti ń jẹ́jọ ànábì a máa jẹ́jọ Fátímà pọ̀ fásitì àgásà òkè ni so ẹni tí ń jẹ́ sí à Musa òun wá ó ní kí Musa gbà òun lérí ọ̀tá Musa sì gbà sí àánú ni kẹ́lìmà sí ẹ̀ṣẹ̀ kẹ́lìmà nǹkan àbàgbọ́rí ọ̀hádà gbígbà jẹ́ pé wọ́n bá ní síyà ìyọ́n àrò pé ẹbọ ní jẹ́ síyà kìí ṣẹbọ ní jẹ́ bẹ́ẹ̀ iná ni Musa òun ni Musa tẹ̀lé síyà yìí síyà ni Musa tẹ̀lé àná Musa náà tẹ̀lé síyà tó wọ́n yóò náà àmákẹ́sẹ̀ síyà yìí tó wọ́n ni Musa tẹ̀lé báwa náà bàbá ń gbẹnu síyà tù àlí àti nínú mọ́sá àbí síyà yìí àmà wà nínú síyà tù sẹ́yìn náà báyìí tó wọ́n jẹ́ síyà tù ẹ̀dínà náà látún wà nínú síyà tù Abubakar àti Umaru àti Usmanu náà síyà sọ̀hábà ni wá wọ́n wá sọ pé òsínú síyà àlí kẹ́lìmà pé ìsínú síyà tù àlí kàn bẹ́ẹ̀ ẹ̀yẹ̀ dákọ̀ mọ́sá àbú síyà o ti bá àmánú síyà tù àlí sọ pé òsínbẹ̀ so gbogbo orú nǹkan ni gẹ́sẹ̀ nǹkan tó lágbára dípò tí wọ́n máa pariwo àbí táwọn akíbo sí ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ gbogbo àwọn afáàlẹ́ lágbára bẹ́ẹ̀ nìkan bá ṣe fàtúwá kan tó bá dàbí ìgbà tó le àwọn ìpariwo èmi ọmọ ọ̀dọ́ yàn yóò bọ́ ṣe rí o àwọn akíbo sí ẹni jẹ́ yasi ẹ̀ǹdẹ́ ẹ má dákẹ́lé lọ́rọ̀ yìí o má dákẹ́ pé ẹ̀ ń jájà gbolé ẹ wá sọ ìjà ọ̀rọ̀ ìsìlámù di ọ̀rọ̀ agbolé ìjà gbolé pẹ̀tọ̀ ẹgbà wá o ilé yọ̀ọ́dà ló àbí kéèyàn ní ẹmọ bí tẹ́ ọmọ lè kéwòn bí ìgbà tọ́já sí wípé bíbẹ̀ ní tí ń rí òun bí kó wá nú. alẹ́ nìkan ni ìsìlámù ń dàrú kí ni dàrú àwọn jákèmẹ́lì. tọ́ kéèyàn ní ìsìlámù ń dàrú àwọn jákèmẹ́lì ń da ìsìlámù rú. báwo ló fi jọ mọ́ra wọn. ọ̀rọ̀ wo ló fi jọ mọ́ra wọn. Sátánì ó jìnà síra wọn. talamu ẹgbàá nísìnyí tá a yọkùn rẹ̀ sí nísìn. kí ni òsínú ẹ̀sìn tá a fi kún. kí ni òsínú ẹ̀sìn tá a fi kún. kí ló wà mẹ́ta yọkùn mẹ́. kí ni òsínú àkọọ́lẹ̀ tá a kà. ayagun lọ́sà. òun là ń ka yín nísìn. anibro tèmíyà alóṣùfì ni. àmẹ́sẹ̀ kan ló fi wà mẹ́ kọ̀ dára dé púpọ̀. bá ń kí n sáré sọ ibùdó tèmíyà kọ́ sáré wòye ọ̀rọ̀ àfáwọn nù. Ibn Taymiyyah yìí laysa sufiyyan bil ma'na kìí jásí wípé kìí pé ọ̀jẹ́ súfì bil ma'na taqlidi wípé bọ́yá ń ṣe tasawufu bọ́yá ń ṣe ń jòkó sáwí èyí ń kọ́ là ń wí. bal huwa imamun salafiyyun barizun. ìmáàmù sálàfí ni tó sì hàn. yatabanna manhaja ahli al-hadith wa sunnah. manhaja ahli al-hadith àti sunna ibẹ̀ ló ń máa kílẹ̀ lélẹ̀ tòun ti bẹ́ẹ̀. faqad ta'athara bi ba'di jawanibi tasawwuf. ta'athara bi ba'di jawanibi tasawwuf ó fi ẹgbẹ́ kan ọ̀rọ̀ múnú tasawufu omokunu sẹ́rẹ̀ tí ń ṣe tóró ní barabalẹ̀ Ibn Taymiyyah ní àwòrádù fún rẹ̀ àwòrádù tó ní fún rẹ̀ kìí jẹ́ kó àwòrádù ẹnìkan òun ló kiri ètì àwòrádù fún rẹ̀ Ibn Taymiyyah ní àwòrádù ń sì ń ṣe tó ó mú díẹ̀ nínú tasawufu ọ̀rọ̀ mú lọ́wọ́ wípé àwọn eléyìí mo fẹ́ nǹkan yìí wù mí gẹ́gẹ́ bá ti ní babalágége wọ́n rí nǹkan míì tó wù wọ́n lọ́dọ̀ àwọn ṣíyà bàbá òmu náà bá lọ́dọ̀ babalágége ní ṣe Málíkì ni wọ́n ní masa àbí fíkíw babalágége ní ṣe ń bá tọ́dọ̀ àǹbàlí ti rí wípọ́ rọjú èmu ní bá tọ́dọ̀ sábì tí mo gbá eléyìí ṣe déédéé tí mo fẹ́ èmu èkó gbogbo ẹ̀ náà ní sàpọ̀ ìwà mú yìí tó ṣe déédéé tèmi ń bẹ̀ tó jásí pé barabalẹ̀ pé a gbọ́dọ̀ sí tẹ̀kìlídù ìmáàmì bí àyè nìyí ọgbọ́ àpáká pé ìmáàmù kan la fẹ́ máa tẹ̀lé àní tẹ̀lé olómi màá lágídí àmì òní àtẹ̀kìlídù lè àmánu ni ọgbọ́ Ibn Taymiyyah náà wá síbẹ̀ Ibn Taymiyyah bá ti lọ́wọ́ àmọ́sá àbí àǹbàlì ń lọ ti Málíkì ń lọ ti Abu Hanifa gbogbo ẹ̀ ní tọ́fà pàápàá jùlọ mo ti sọ́nú ọ̀rọ̀ rí kọ́ sí mu wípé ìmáàmù Ahmadu Ambali mọ́sá àbí àǹbàlì nínú fíkíù kò sí Ahmadu Ambali ọmọ mọ́sá àbí fíkíù tí mọ́mọ́ Ahmadu Ambali bá padà wá nísìn tán bá rí pé mọ́sá àbí àǹbàlì nínú fíkíù yóò ní ta ló bá wọn dalẹ̀ mọ́mọ́ Ahmadu Ambali ọmọ ti ń jẹ́ fíkíù lọ́dọ̀ rẹ̀ ọ̀dá mọ́sá àbí fíkíù lẹ̀ hadisi nìkan musnadu Ahmadu Ambali hadisi ni aládìsí ma hadisi ni wàá imamul muhaddisi amma tadwinu kitab ó ti bá fún fíkíù ó ti bá lam yudawwin masahaba wa lam yudawwin kitaban kò ṣe tírà kan ó yẹ pé tírà yóò tírà fíkíù ni Imam Malik ṣe tírà Imam Abu Hanifa ṣe tírà Imam Shafi ṣe tírà Ahmadu Ambali ọkọ̀ tírà kẹkẹ kalẹ̀ fún fíkíù ọmọ tí ń jẹ́ mọ́sí àbí Ahmadu Ambali inú fíkíù inú àkídà nìkan lẹ́tìbá tó jásí wípé kí ló kọ rẹ̀ yìí àdìsí náà ni ntí Ahmadu Ambali máa lò èyí tí ó fi múra yìí wá torí níta ń pè ń fíkíù ó mú àdìsí ó mú alukurani ó sì má àdìsí ó sì ṣe kìyàs ó sì ní istihsan ó sì ní àdá olè arúf ó tiẹ̀ so gbogbo ẹ̀ Ahmadu Ambali ọba gbogbo èyí yastanidu ala hadis walau kana da'ifan so àmọ́ Ahmadu Ambali ṣe tíra kan tí wọ́n ń pè ní tíra fíkíù kò sí kò ní má sí àbí tó fi kalẹ̀ àwọn ọmọ kéwu rẹ̀ ni wọ́n kiri ètì má sí àbí fún wà má àzálíkà gbogbo àwọn sálàfù sì tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n sì ń gbà á bọ̀ wá bẹ́ẹ̀ tó fi wá dòní so Ibn Taymiyyah wá wò pé mo rí nínú àwọn tasawufu nínú sufi nǹkan tó wù mí tí mo rí pé mo fẹ́ torí pé Ibn Taymiyyah ọjẹ́ ẹni tó lè ṣàdúrà ọjẹ́ oníbàdà ó ní ìbádà púpọ̀ nínú tàrífù ẹ̀ ó wá rí wípé ìbádà tóun ní ibi tóun ti lè rí ìbádà ojúlówó àìnù rẹ̀ ìbádà ojúlówó rẹ̀ ọ̀dọ̀ àwọn tasawufu ni òun lè di pé ọgbọ̀wọ́ tasawufu ọwá gbọ́wọ́ tasawufu ọ̀hún yẹ jẹ́ kó jòkó rẹ̀ dédé ní tó fẹ́ mú bẹ̀ òun nífẹ̀ẹ́ yóò ṣe ìbádà lọ inú tó mú bẹ̀ ó ti sọ ní. janibil amali ó ti bá wọn ó mú ipa ká ṣiṣẹ́ ká fi tasawufu ṣiṣẹ́ lójú ọ̀nà yẹn gẹ́gẹ́ bí sùúrù lẹ́gbẹ̀ẹ́ ìbádà àṣàjẹ farabalẹ̀ ìráyésá ọ̀dọ̀ sùúrù lẹ́tìbá ìbádà tó nẹsí jákó ọdún sáwílẹ̀ tìbá ó súnwílẹ̀ tìbá àti wàrà àsàjẹ kí ọmọ jẹjẹkújẹ kọ́sọ́ tí ó bá jẹ ẹ bá lọ́dọ̀ àwọn tasawufu ìbẹ̀lẹ̀ tìbá wọn Ibn Taymiyyah àná òun rí yìí ń bẹ lọ́dọ̀ àwọn sufi lòun torí ẹ̀ lọ. lakinnahu lam yakun sufiyyan bil ma'na al-i'tiqadi. àmọ́ bí etí kọ́ọ̀dù wípé àkíyà pé ṣé òkèlè kan bá wọn sufi máa
olóhùn àkídà yẹn olóhùn ọba lọ àmọ́ amalu yẹn iṣẹ́ tasawufu òun láìkẹ́ àmọ́ àkídà wọn láìkẹ́ ó mú dẹ́dẹ́ tí ó ní mẹ́rin tó wù mẹ́ ó sì mú mẹ́ kò sí problem náà ẹnìkan ò sì bá jà sí òun ní fi ń bá wọn jà lérí àwọn àkídà tí ọba jọ ti alkitabu wa sunna ní ń bá wọn jà ọba níbi tèmi à ń bá wọn Sufi jà àkídà tí ọjọ ti sunna ní ń bá jà mẹ́ èyí ṣe tasawufu zat. ويشتهر ابن تيمية بمنهجه السلفي الذي يركز على اتباع الكتاب والسنة. gbogbo Ibn Taymiyyah ọgbàjúmọ̀ pẹ̀lú wípé masahabi salafi èyí tó dó lórí alkitabu wa sunna iná ló gbé lọ́wọ́. بفهم السلف الصالح. pẹ̀lú ìgbọ́ àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀rì. ورفض البدع والضلالات. kásì já bídíà lógun ká dá bídíà padà tó náà nù. kí máa já bídíà lógun. náà. وعلى الرغم من أنه لم يكن صوفيا بالمعنى torí pé kìí ṣe Sufi pẹ̀lú àkídà yẹn. إلا أن ابن تيمية أخذ بعض الجوانب. ó mú àwọn apá kan tó pè rẹ̀ ń tọ́ láìkì. العملية من léyìí tó jẹ́ iṣẹ́ tó ṣe é rí lára pé eléyìí jọ tọ́lọ́hún nínú àwọn Sufi ẹsẹ̀ nínú gẹ́gẹ́ bí sùúrù tàwí àti ìbádà àti wàrà. ó rí wípé eléyìí òun lè fi ní súnà òun lè fi pé bí ó farabalẹ̀ ó ní súnà kan àbí sàlàfíà kan tí ó bá múnú amalu tasawufu kún súnà rẹ̀ ò lè pé. kí ló fi kún Ibn Taymiyyah ló mú yìí. tọ́ ní súdú ó ní súdú ó ní wàràwù ó sì ní ìbádà tó bá ti ní súnà rẹ̀ ò pé. kò sí ní tá a lè fi tẹ́jẹ̀. يرفض ابن تيمية الصوفية التي تعتمد على آراء ومذاهب تخالف الكتاب. Ibn Taymiyyah a máa bájá kí ló pé náà tó bá ń tó wí ọ̀rọ̀ fàdà ẹ̀ يرفض ابن تيمية الصوفية التي يرفض ابن تيمية الصوفية التي تعتمد على آراء تخالف الكتاب والسنة gbogbo la ìròrí tó bá ti wá látọ̀dọ̀ Sufi tó bá ti yàtọ̀ sí Al-Qur'ani àti Sunnah ó ti yé báwọn Ibn Taymiyyah yóò dìde yóò bá wọn jà ní ọ̀rá torí ẹ̀ pé sùtà tó fún kọ̀ọ̀dà rárá ìròrí wọn tí ó bá jọ tọ́lọ́run àti Sunnah òní bájá. خاصة ما يتعلق بالاعتقادات والأحكام الشرعية. èyí tó bá ti ẹ̀ mú tó bá ti lọ́ndà àkídà bí àkàmù ṣàríyà èyí tó bá ti di wípé bí sẹ́wù gbéhùn bí àwọn nǹkan kan tó jọ báwọn gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ bí ẹ̀ mọ́sàbà lámọ́ sẹ́wù ti gbé nǹkan kan bá gbogbo yín bí tẹ̀kọ́ ní faramọ́. وكان ابن تيمية مجتهدا في الفقه. ọwọ́ ajẹ́ni tó níyànjú fíkìw. ولا يتبع مذهبا معينا. yọ̀dà ohun tó rè la yattabi'u mazhaban mu'ayyanan ọ̀wá tẹ̀lé mọ́sí àbí kan. إلا عن دليل. àfi tó bá rí ẹ̀rí tó pé ní ó tó lè tẹ̀lé mọ́sí àbí. حتى لو قال فمذهب الأنانية. kọ́dà bí mọ́sí àbí tí ó fẹ́ tọ́ mọ́sí àbí mi ọ̀ká aláfa mọ́sí àbí ànábìlà tí Ibn Taymiyyah wà tó wá rí kóhun rí tó wù ń bẹ̀ yọ lọ bẹ̀ lọ lè mú kí ni babalági náà sí. ebi Ibn Taymiyyah rí bá ń tún kàkí ló wí wọn ni ó tún ìpìtẹ̀. وكان ابن تيمية مجتهدا في الفقه. Ibn Taymiyyah mujtahidan bil fiqh ọjà ni tí gbìyànjú bí fíkìw barabalẹ̀ mujtahid lòun náà ìtàn pè ní al-mujtahid òun lẹni tí tọ́ka yìí ìtàn pè ní al-muqallid lẹni tó jẹ́ pé ẹyọ kan ti ń tẹ̀lé náà ní tẹ̀lé ìtàn bá gbélé lọ́wọ́ iná ní tẹ̀lé àmọ́ al-mujtahid ó ti bá wọn ó ka arahu àwọn àfà ó ti bá wọn wastanbatul ahkam ó wá yọ hukumu tiẹ̀ inú arahu al-fuqaha ó kà káàkiri wa ni ń gbà ọ̀dà Málìkì sọ báyìí kí ni sọ báyìí ọ̀dà kí ni wọ́n wá rí sí ti Málìkì àti Sáfì tí wọ́n sì yà pẹ̀lú lórí ẹ̀ ibo ni wọ́n gbẹ́sẹ̀ ní mo lógún sí yọ àmú ìtọ́ bá yọ mẹ́ ibẹ̀ ló ti yọ hukumu tiẹ̀ ìtàn pé ní mujtahid ní gbogbo àwọn ulama ul-fiqh bó ń kálukú wọn náà ti ń ṣe masáàbí tí wọ́n fi ń lé lẹ́nu ni. ولا يتبع مذهبا معينا. Ibn Taymiyyah tẹ̀lé masáàbí kan masáàbí àǹbàlì àmọ́ kò dúró ń bẹ̀ yányá. إلا عن دليل. àbí kó rí nǹkan míì tó jẹ́ ìtọ́ka tó lè fi dúró lọ́dọ̀ eléyìí kó tó lè tẹ̀lé tó bá rí nǹkan dáyà yọ tẹ̀lé kó dàbí nǹkan wọn bá ká láfa bí masáàbí wọn àti masáàbí tiẹ̀ tó wà tí ó bá jọra wọn àmọ́ rí nǹkan tó dá mẹ́tò ọgbọ̀dọ̀ mu báwo lè yóò ṣe jẹ́ alùsùnà àbí tí ó jẹ́ sàlàfíà tí ó wà lóhun rí nǹkan kan tóun lè rí mú inú tasawufu kò possible bẹ́ẹ̀ bá ti wúbá ní ajẹ́ pé kò mọ ojú ọ̀nà sàlàfíà tó bá mọ ojú ọ̀nà sàlàfíà kò ní lọ bẹ́ẹ̀ torí Ibn Taymiyyah ló sọ̀rọ̀ yìí. so àwọn nǹkan tí ọwọ́ àmì ẹnu Qasim ẹ wá jẹ́ asáré sọ bàbá Sheikh Adam nígbà tí Adam ń lọ ní àsìkò tí wọ́n ń lọ ní sálàfí 1990 lágbé 92 Sheikh Adam kú àbíbẹ̀kọ̀ 1990 iná ni àwọn sàlàfíà ṣẹ̀ṣẹ̀ dé nígbà wọn ẹsẹ̀ dé 1990 yẹn wọ́n ẹsẹ̀ ń yọ ọ́ bọ̀ wá ní kéékèèké tọ́ra àwọn èyí tí wọ́n sọ́njọ́ ní àwọn ìzálà àwọn lọ́wà lójú ayé Sheikh Adam gan tí wọ́n fẹ́ wó tasawufu ní Sheikh Adam fi pé gbogbo àwọn àfa òní Sufi kọ́dà njọ́ náà èyí wọn ni òsì máa ń sèmáwò ní tasawufu kọ́ sí bá ń wò bí wọ́n ti gbàgbé kalẹ̀ rí wọ́n ní àwọn àdọ́ ulajina asufiya fi madinati Ìlọrin ẹ wo nǹkan yẹ máa mọ̀ wípé àwọn bàbá yẹn bíúdì kìíní yẹn ìfẹ́ ni òsì máa ń sèní òjá ní sèmá ntọ́ yẹ ká dá padà nù ní fáwọn tọ́jà wọn aṣáájú wa nínú tasawufu ọ yẹ ká dá kìíní òun padà gbá àwọn bàbá àtàná ti gbé kalẹ̀ àwọn bàbá wa Mimasa àwọn bàbá wa Ali Jabata àwọn Maulana Sheikh Adam àwọn bàbá wa Sheikh Hamza Agbagidoma àtàwọn bàbá wa Sheikh Bakri Agbagidoma àti gbogbo àwọn kìbáàrún ulama bí wọ́n ti pa wọ́pọ̀ ńjọ́ náà láti ṣe odidi tíra fi ṣe rọ́dù fún àwọn ìzálà jama adásọ̀rọ̀ Islam tí wọ́n sì ṣẹ́gun wọn tí wọ́n sì wí ni wọn ẹ̀rìgbà àgbọ̀n tí ń jẹ́ bẹ̀rẹ̀ sí so nígbà wọn parí ogun èyí nǹkan tí wọ́n jẹ́ àti wọ́n ti tán àwọn bàbá yẹn ẹni ó ti kú bàbá mi Masa ti kú àwọn tó ti kú nu wọn nígbà tí Adamu náà múra tí wọ́n lọ làwọn eléyìí dé àsìkò ni àwọn tí ti sí wọ́sẹ́ ọgbọ́ amẹ́nu tó kù tí wọ́n fi kú náà tí wọ́n gbé kíní yìí ti dé kíní yìí ti wá dé ní àsìkò náà yìí ti ń tó yìí ọ̀dàjà sáré kàkọ́lẹ̀ káwọn tí ń bọ̀ lẹ́yìn olè bá àmọ́ tí wọ́n bà náà nǹkan lérí òun ni babalágége tó ní bà náà lérí ní wàá ní kọjá tuntun mẹ́ ṣe àwọn àdọ́wù yìí àwọn tó wà ń bẹ́ẹ̀ ní bá máa bá ń kàyún náà. Alhaji Muhammad bin Ibrahim Al-Qadiri. baba mi Masa àwọn Raisul Lajna. Ali Abubakar Jabata. baba Ali Jabata àwọn náà Tijani làwọn. Rais bin Niyaba. Alhaji Abubakar Yusuf An-Nufawi Atijani. làwọn secretary. Alhaji Nuruddin Imam Babata. baba Imam Babata àwọn náà wà mẹ́. Alhaji Sa'id Yahya Atijani.
Alhaji Ibrahim Dasuki Tijani, Alhaji Ghazali Mukhtar Al-Qadiri, Alhaji Shuaib, Alhaji Shuaib Alabi Al-Qadiri, Alhaji Yahya Murtado Al-Wa'iz Al-Qadiri, Alhaji Abdul Qadir Al-Karim Al-Qadiri, Alhaji Musa Al-Wa'iz Al-Anam Atijani, Alhaji Abdullah Al-Gali Agbagi Atijani, Agbaji Atijani, Alhaji Muhammad Al-Awwal Uthman Atijani, Aminu Sundu, Alhaji Ibrahim Abdul Rahman Sakama Al-Qadiri, wa Alhaji Yusuf Baturi. Baba wa tó baba wa Janasi tó ṣe séwu ẹ tó ṣe séwu baba tó baba wa Janasi tó nínú àwọn tí wọ́n wà ńbẹ̀ njona láwọn àfáà tó jáwọn jinku àfáà gbogbo wọn ya de mo ni wọ́n àwọn ni wọ́n papọ̀ pẹ̀lú mímọ̀ wọn tí wọ́n gbé ìṣọ̀kan yẹn kalẹ̀ láàrin Qadiri àti Tijani àti Adamu ló ṣe wọ́n ti ṣe wọn gbogbo wọn sì dá wọn lóhùn wọ́n fọwọ́sowọ́pọ̀ ni wọ́n fi bí Izala wọ́n fi bí wo àmọ́ ngba táwo ní fọwọ́sowọ́pọ̀ lónìí baba tí ó pè wá pé fọwọ́sowọ́pọ̀ ni gbogbo anogba fún yìí alẹ́ nìkan ní nǹkan ẹ̀yọ̀kan tí ń dùn bẹ́ẹ̀ ni pé ó sì lè jẹ́ pé mùdírù nìkan òun nìkan ní ń dá gbogbo ayé sí. tó baba sì rẹ́dì láti pe kó wá pé ẹja sowọ́pọ̀ kó má bi tasawufu bó gbogbo tí baba ń defend báyìí wàláì wọ́n má ba tasawufu àwọn àgbàlagbà jẹ́ tó yẹ pé ẹni Ọlọ́run ni gbogbo àwọn bàbá yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ dá ká má kúrò tìbà àmọ́ gbà tí ò sí ìkúnwọ́ lọ́dọ̀ àwa tá à ń jẹ́ tọ̀ríkà méjèèjì Àtìjàníyà wal Qadiriyya bí kúnwọ́ bá tiẹ̀ ń bẹ lọ́dọ̀ àwa kọ̀ọ̀kan nínú wọn ìkúnwọ́ àwọn tí wọ́n ní kúnwọ́ ń bẹ o tó ń kún bàbá lọ́wọ́ bí ilé àfàǹdà gbogbo ilé àfàǹdà ń kún bàbá lọ́wọ́ fún bàbá lágége bẹ́ẹ̀ làwọn bòmíì náà láwọn tó jẹ́ Tìjàníyà táwọn náà ń kún bàbá lágége àmọ́ kìíní wọn ò tí wàhádà yẹn ò tí tó nírú nǹkan ibile jẹ Mọ̀lánà Sheikh Adamu nígbà tí wọ́n múra tí wọ́n lọ àwọn kan sọ́jọ́ pé wọ́n ṣe wáàsí fún àwọn tó jẹ́ oníṣúfí bàbá bá wọn sọ̀rọ̀ ibi wọ́n sẹ́kù sí Sheikh Adamu náà máa ń ṣe bẹ́ẹ̀ bí Ibn Taymiyyah ti ń ṣe òun Sheikh Adamu náà máa ń ṣe tí bàbá náà jòkó tasawufu àwọn oníṣúfí ni wọ́n bí Sheikh Adamu ti ṣe bẹ́ẹ̀ ni Ibn Taymiyyah ṣe jẹ́ pé ẹsẹ̀ kan Sheikh Adamu nù tasawufu ni ó ti báwọn ẹsẹ̀ kan tasawufu ẹsẹ̀ kan wọn nù tàlímù ni àwọn akọni kéwù òjì wọn ráyè jòkó ti tasawufu àmọ́ wọn fi gbogbo ìmọ̀ wọn defend yẹ káyọ̀ lè mọ̀ pé bímọ wà nù àmọ́ èyí tí ọba dá ń bẹ̀ tó fẹ́ lé bàbá ó tún jà lógun pélé yọ̀ọ̀dá ọjọ́ súnfí táwọn àgbàlagbà kalẹ̀ ọjọ́ yìí tí ń bọ̀ látàyè àwọn wòlíì Ọlọ́run bàbá jà lógun náà Mọ̀lánà Sheikh Adamu wa ń sọ̀rọ̀ nígbà wọn múra tí wọ́n lọ bàbá wa ní nasihati ila du'ati salafiyya Mọ̀lánà Sheikh Adamu ní nasiha mi rè fún àwọn olùpèpè salafiyya èyí jẹ́ 1990 wọ́n rí pé farabalẹ̀ ẹ̀rí pé tíra yìí àwọn tíra tí Sheikh Adamu kọ kalẹ̀ tí wọ́n ti kọ́ lẹ̀ tọ́já sí wípé wọ́n fẹ́ gbé jáde náà ní títàn dé sàkọ́fà tó dáyà nínú àwọn rìsálà tí wọ́n ti kọ́ kalẹ̀ iná rẹ̀ ẹ̀ fi mọ̀ wípé ìgbẹ̀yìn ni wọ́n kọ́ nasihati ila du'ati salafiyya àti sẹ́gun ti ìsálà tán ó ti bá wọn Jama'a Nasrul Islam àtẹ́gun tán wọn ò rí tasawufu bí wo ẹ̀yin tó wá dé ní 1990 ẹlẹ́bi tasawufu ọ̀dà ní báyìí jà torí pé n ti ń bẹ lọ́wọ́ yín zunna lẹ́gbẹ́ wa sunna mi lọ́dọ̀ tiwa náà ẹ wá ti pàdé ara wọn ni àmọ́ sì náà ṣe àfúrà wa. ọ̀làlì ahadu sigari du'at. àwọn nínú àwọn ọmọ kékèké ahadu sigari du'at nínú àwọn ọ̀dọ́ olùpèpè ń dá wa wọ́n sọ fáwọn. anna rijala turuki sufiya fi garbi afirikiya. wípé àwọn àfa oṣùfì ní garbi afirikiya yà. ó kọ́ bàtà fi sabili da'wa. wọ́n láwọn ní òkúta àdènà tí ń bẹ lójú ọ̀nà dáwà tí ò já àwọn orí dáwà wọn sí wọ́n láwọn oṣùfì ní dí àwọn lọ́wọ́. fàjábtù. Sheikh Adamu ni mo wá dá lóhùn jọ́nà. annahum uqbatun liman harabahum. wọ́n ní mo wá fún wa lésì wípé bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn Sufi lè jẹ́ òkúta àdènà tí ò ní jẹ́ yọ̀ọ́ra kọjá àmọ́ òkúta àdènà táwọn Sufi dúró lójú ọ̀nà tí wọ́n fẹ́ wọn kọjá liman harabahum ẹni bá dé tọ̀ wọn tó lóhùn fẹ́ pa wọn rẹ̀ ní wọ́n dìde tì. wa ruqyatan liman sáà. wọ́n sì ń jẹ́ àpòrò wọ́n ń jẹ́ àlàáfíà fún ẹni ọba bá wọn láyàtà láfíà bẹ́ẹ̀ náà ti dé yìí ẹ má pẹ́ ẹ fẹ́ lé wọn kó ń sáwí ẹ má pẹ́ ẹ fẹ́ baṣẹ́ wọn jẹ́ ẹ̀yẹ jòkó láyé káwọn jòkó láyé wọn ẹjọ́ máa wá paṣẹ́ pọ̀ kẹ́ gbé dáwọ̀ lọ́ngà ẹ̀rí pa láfíà lẹ́lu Sheikh Adamu sọ bẹ́ẹ̀ fún. fatube lida'iyatin ahsan al-akhadha wal ata'a. Sheikh Adamu ní oríire fún ẹni ọba fẹ́ ṣe dáwà dáì ẹni ọba fẹ́ ṣe dáwà tó wá gbà dáadáa ní Saudi ọgbà dáa lóhùn kọ gbàgbàkúgbà gbà tí ó sì pìrìsẹ́ntì ẹ̀ níyà yìí kò pìrìsẹ́ntì ẹ̀ lọ́nà tí ó le ó gbé kalẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ oríire fún tọ̀. bida'watihi ala al-hidayah. ó wá fi dáwà rẹ̀ lọ lè ran ìmọ̀nà lọ́wọ́ kò fi ba ìmọ̀nà jẹ́. walam ya'un bi qaswatihi wa shiddatihi. kọ̀ wá lóhun fẹ́ràn ìsìlámù lọ́wọ́ pẹ̀lú líle àti líle gbáǹkó pé ẹ gbọ́dọ̀ dìde ẹ gbọ́ gbogbo ẹ ẹgbẹ́ tẹ́mọ́sẹ̀ yìí máa kò sí báwọn. ala shurud wal gawaya. ara'aita kal atibba. Sheikh Adamu ní onídáwà ó dà gẹ́gẹ́ bí dókítà ni. alladhina talabna ilayhim ikhraj al-qadha min al-uyun li tabdu. èyí tá a lọ sọ́dọ̀ rẹ̀ tí nǹkan kó síyàn lójú tó wá gbé lọ ilé ìwòsàn nígbà dọ́kítọ̀ ọmọ yìí ti kíní bọ òkúta ló kó sí lójú kò sí wáyọ látànà. falamma ataw. ìgbà wa dọ́dọ̀ rẹ̀. halaqul muqilla bil 'asa. lọ́ba mú kíní abẹ́tọ́ ma fi sẹ́wọ̀n lọ́ba ti ìbọnú ojú lọ́ba yọ ojú jáde yányán. hatta araku sawadaha wa bayadaha. ẹ wá ń tigi bọ̀ tó fi jásí wípé gbogbo dúdú yàyín àti funfun yìí gbogbo ẹ bàjẹ́ yányán tójú wọn wúlò má. aw kalladhi hasarahum al-aduwwu fi madinatihim. aw kálẹ̀ sísá aláti àríhìm dìyàrùn ọ̀yà lọ́yìn kíákíá. àbí ẹni tí wọ́n wà nínú ilé iná wa dáhùn lérí òrùlé wọn lóru. èyí tó fi wá lọ lè gbé omi tí wọ́n dà tí wọ́n pa iná. gbogbo wọn bá jáde náà bá ń pé wọ́n bá ń búra wọn ibi tí wọ́n ti mọ́ talentọ́ dáná tán dáná ele wà ní lágbájá lọ́dà èmi kọ́ lágbájá lọ́dà òun náà lè mi kọ́ òní dáfẹ́ ọmọ yìí àbí kí n bẹ ní tọ́ dáná yìí iná sì ń jó lọ. èyí tí ó fi gbé omi tí wọ́n sáré pa náná kó tó béèrè ẹni tí ọ dáná ń béèrè ẹni tọ́ dáná wọn búra wọn ta iná wájú gbogbo dúkìá wọn. Sheikh Adamu ní ẹjẹ́ akọ́kọ́ bá kèfèrí jà náà ká bá kúfúrú jà ká bá ẹbọ jà ká pa ọkọ̀ bá jà ká tó bára wa jà ẹ má jọ jásí pé ńgbẹ ẹdẹ ẹyin sàlàfíà tẹ ẹdẹ tẹ sì gbé dé
ẹbọ gangan ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ haraba kẹ́ ẹ bájà kẹ́ ẹ fi gbé àwọn èèyàn wọnú ìsìlámù wa ayẹsẹ̀ wa yẹ dúbi táwa kù sí lára wa ẹ yẹn ju èyí àwa tá à ń bẹnu ìsìlámù lẹ̀ kọ́kọ́ ń bájà láàtúnjọ kírun ṣé ká Ádámù ni àsọlẹ̀ wọn o náà mo lòun dé inna garba afrikiya ṣé Ádámù ní Áfíríkà wa níyà yín garba afrikiya náà pàápàá jùlọ Nàìjíríà wáyà yìí. meidanu sira'i bayna al-imani al-a'zali. à ń ja fídì ìjà ni à ń ja ìmánì tí ò tó nǹkan ìmánì tó dọ̀tí tó bàjẹ́ afẹ́jà afẹ́bàjà. wal ilhad al-muslim. àtẹni tí ò tiẹ̀ mọ̀ nǹkan kan tí ń pẹ́ kọ̀ọ̀sọ́ lọ́hùn rárá tí ò tiẹ̀ sin lọ́hùn afẹ́bàwọn náà jà. bil ilm al-hadith. àwa fẹ́ àwọn tí wọ́n ti fi ìmọ̀ tòde òní tí wọ́n ti fi dànkẹ́ rúnu Islam afẹ́ tún wọn sí. wa meidanu sira'i bayna al-wataniyya wan nasraniyya. afẹ́ bá àwọn ẹlẹ́bọjà afẹ́ bá àwọn kìrìsìtẹ́nì afẹ́ bá wọn jà. wal islam. àtàwọn ọ̀tá ìsìlámù náà àtàwọn mùsùlùmí gẹ́gẹ́ ara wa afẹ́ tún mùsùlùmí wa sí afẹ́ tún ẹlẹ́sìn kìrìsìtẹ́nì sí afẹ́ tún àwọn ẹlẹ́bọ sí. fahiya bihajati ila du'ati alladhina yubashiruna wala yanfiruna. wala yunfiru tí Ádámù ní tá a bá fẹ́ ṣerú nǹkan báwọn tá a fẹ́ sọ sí di a nídìí àwọn tó já sí wípé ọ̀rọ̀ tútù ní bẹ́lẹ́nu wọn ìwà wọn tútù ọ̀rọ̀ wọn tútù wọn ò ní pé ha yọ̀wọ̀ náà wọn ò ní ṣe yín àwọn tí ọ̀rọ̀ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa fi change àwọn èèyàn níbi tí wọ́n bá kó sínú ẹbọ tí wọn ò ní lé àwọn èèyàn kúrò ní Islam tí wọ́n sì dẹ́ fún àwọn èèyàn tó ní fara ní àwọn èèyàn. wa yaquluna allati hiya ahsan. lọ́jọ́ pé ìtọ́ dánú ọ̀rọ̀ ni wọ́n máa jáde lẹ́nu wọn. yujadiluna billati hiya ahsan. tí wọ́n bá fẹ́ báyàn ṣe di ẹ̀wọ̀n kẹjù jadiluna billati hiya ahsan bẹ́ẹ̀ ni ká bá sọ ọ̀rọ̀ kan tán ni pé ọ̀rọ̀ yóò jọ tàwọn àwọn fẹ́ kálàfà rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n gbé wọn ní sáré máa ṣe pé. wa yadfa'una billati hiya ahsan. tó bá sì fẹ́ defend the Islam wọ́n gbọ́dọ̀ defend ẹ̀ lọ́nà tó dáa tí ò ní sí wàhálà Mọ̀lánà Sheikh Ádámù ti sọ eléyìí ibi àwọn parí ẹ̀ sí kọ́sìm a lọ lè parí ẹ̀ síbi kan torí àsìkò wa a tètè yọ̀ǹda ara wa ní òní. sẹ́ẹ̀rí gbogbo àwọn nǹkan tá ń kà yìí kọ́sìm bí èèyàn bá ka tírà Sheikh Ádámù dáadáa wọn ò ní fi nǹkan kan bò lójú bọ́lọ̀ ń bá ní kó lè máa ka tírà Mọ̀lánà Sheikh Ádámù dáadáa. ọmọ mẹ́ríkà sí náà wọ́n sọ pé mùdírù gbúsọ̀ ọdẹ wọ́n ní àlè sọ pé rírí o pé. àwọn mẹ́ríkà tó bá sọ yìí nǹkan lálàáfíà nù èyí ń wẹ̀ sọ mẹ́ríkà sí ọmọ ń tọ́gbà nù mẹ́ríkà sí nù ni. فليكن في علم الواقع على هذه الرسالة أنني أنا محمد بن إبراهيم النفاوي nígbà tí wọ́n kó tírà náà jọ nítorí àtàsọ́wọ́ tí Sheikh Ádámù ní ẹ̀yin Kàdíríyà ẹ lọ kọ tírà ẹ̀kọ́ tákàdá wa ẹ̀yin Tìjàníyà ẹ̀yin ẹ̀kọ́ tákàdá wa ayẹ́bọ̀ ọ̀yá. فليكن في علم الواقع على هذه الرسالة ẹni tí ó bá mú tí ó ka tírà yìí kọ́ lọ lè máa. ala annani ana Muhammad bin Ibrahim. ẹ lọ lè máa kọ pé ẹ wo àwọn ìbára tó jáwé wo ìbára bàbá mi masa wàgbà kò ìbára فليكن في علم الواقع على هذه الرسالة kọ́ lọ lè wà nù mímọ ẹni ó fẹ́ ka tírà yìí. annani wípé èmi ni Muhammad bin Ibrahim an-Nafawi al-Qadiri mi masa bàbá wa Muhammad mi masa. amarani amiruna. wọ́n ní olùdarí wa bàbá wa ọlọ́lá wa ọba àlú Ìlọrin ti jẹ́ ẹ̀ta ẹ̀tọ́ ṣeṣéwù wallahu ya'simuka la takhafu daraka min wala hawla wala quwwata bàbá ṣe wallahu ya'simuka fún bàbá ti jẹ́ ẹ̀ta tó nílà ń ṣe fún ọgbọ́ bàbá wa gbà bàbá wa Sulkarnain wòlíì Ọlọ́run ọba tó já sí wípé káì kò sí ń tààlé fi wọ́n wéjú Sulkarnain ìta kọ́kọ́ lọ. amarani bàbá mi masa wa ní bàbá wa ọba àlú Ìlọrin jẹ́ ẹ̀ta bàbá Sulkarnain àwọn ni wọ́n pa àwọn aláṣẹ. usafira ila madinati Kaduna. pé káwọn lọ sí Kaduna. binahwi arba'i marrat. lẹ́ẹ̀mẹ́rin làwọn kò rí Kaduna pẹ̀lú àṣẹ bàbá wa ọba àjẹta. akuna wahidan fil ijtima'. káwọn lọ lè wà nínú conference yẹn. ma jama'ati nasril islam. pẹ̀lú àwọn jama nasrul islam níbẹ̀ ní Kaduna bẹ̀ ló ti bẹ̀rẹ̀. bàbá wa nígbà àwọn gbúrú ẹ̀ pé àwọn jama nasrul islam àwọn yìí ẹ lọ bẹ̀ lọ lè wò. mashallah. èyí ti ṣẹlẹ̀ mẹ́. natakallamu ma'ahum fi umuri al-hajj. ká sọ̀rọ̀ nípa hajj. wa sawm. ká sọ̀rọ̀ nípa àwẹ̀. wa nisab az-zakat. ká sọ̀rọ̀ nípa sàká. wa nahwi dhalika. àtàwọn nǹkan tó jọba àwọn bàbá náà àwọn lọ sí omi mọ́sálọ. wa fi hadhihi al-ayyam. nígbà àsìkò náà. dakhala ila madinati Ilorin ba'd al-wa'izin. àwọn kan nú àwọn oníwàásí wa wọ Ìlọrin. yukaffiruna ahla tariqati al-qadiriyya wa tijaniyya. ètò mú bàbá wa ọba lọ nígbà ọjà sí wípé àwọn kan wọ Ìlọrin láti Kaduna láti ilẹ̀ Haúsá mẹ́ wọ́n wá wọ Ìlọrin nígbà àwọn dé Ìlọrin wọ́n bẹ̀rẹ̀ sí kàfàrà gbogbo àwọn Sufi wọ́n bọ́ ẹwọ náà ẹ̀yin tẹ̀sí láìláì náà ẹ̀yin tẹ̀sí aṣọ síwájú ẹ̀yin tẹ̀sí pé kí ni wà irú ẹ̀yẹ wá ń kẹ́ bàbá wa bá jẹ́ ẹ̀ta wípé irú ẹ̀wọ̀ tó lè aláwọn kan ló dé tán kàfàrà wa ṣé ìmọ̀ náà wọ́n ń gbé bọ̀ wá ok abá mi masa abá Muhammad mi masa wọ́n wá pè wọ́n pẹ̀tọ̀ inú ọmọ kí wà fà alimi nìwọ ó sì tó fi ṣe ogun mímọ̀ ibi wọ́n ti bẹ̀rẹ̀ gan ibi wọ́n ti pilẹ̀ lọ́bẹ̀ léwọ́n ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́hùn ṣé tí wọ́n gbé fún wọn ní àbáwọn kan ṣe tó wù wọ́n ó ti bá wọn kó tó di pé wọ́n gbalẹ̀ káyìí mọ́ntá ìkojú wọn. وقالوا wọ́n wá sọ pé إنهم من جماعة نصر الإسلام. wọ́n ní jama nasrul islam ní Kaduna làwọn. فجاء الناس إلي. àwọn yẹn wá ń bá wọn. فرفعنا الأمر إلى الأمير. wọ́n làwọn gbé ọba àwọn padà lọ sọ̀rọ̀ bàbá ọba àlọ́ àwọn tó lè sàlàyé fún wọn. ثم إلى مجلس نصر الإسلام في إيران. àwọn lọ bá wọn nasrul islam ńlọrin náà. وتشاورنا مع رئيس جماعة نصر الإسلام. àwọn bá wọn jama nasrul islam àwọn bá wọn ṣe sáwúrà. على إخراج الأدلة على صحة طريقة القادرية. gbogbo àmú àdìlà jáde fún yín tẹ́ fi mọ̀ pé Kàdíríyà tẹ́ ń sọ pé kádìdé ń bẹ̀ pé ọ̀dà yìí àmú ẹ̀rí wá fún yín tẹ́ fi mọ̀ wípé ń ta gbé lọ́wọ́ àmọ́ ìlú tẹ́ ti wáyé ìlú mọ̀. فجمعنا إخوانا قادرية. àwọn kó àwọn ọmọ ìyá wa Kàdíríyà jọjọ náà. وطلبنا منهم أن يأتي كل واحد. àwọn ní kónkálukú ọlọ́lẹ̀ kónkálukú ó lè tú tírà ẹ̀rí tẹ́ ẹ bá ní lọ́dọ̀ tẹ́ ẹ lè fi báàkì Kàdíríyà tí wọ́n fi mọ̀ wípé ń ta gbé lọ́wọ́ nǹkan tó lẹ́sẹ̀ ńlẹ̀ àṣìmọ́ ń tà sí kónkálukú ó lè tú tírà. بما عنده من الكتب والأدلة. lọ tú tírà. وكلفوني بتحريره في مكان واحد. kónkálukú wa kọ tiẹ̀ kónkálukú mú tírà wa eléyìí mú kó èmi báyìí eléyìí kónkálukú wa dájọ́ wa kallafuni bi tahrir wọn wá ní tọ̀ òun rí àwọn làwọn akójọ sójú kan bàbá mi mọ́sá
وطلبنا من آل طريقة التجانية àwọn tó wá pe àwọn tìjáníyà náà أن يأتوا بأدلتهم ẹ̀yin náà mú àdílà tí yín tó bá kì tìjáníyà wá وكلفوا الحاج علي أبا wọ́n wá gbé بكر kọ́ bàbá wa àlíjà bàtà lọ́rùn nígbà tí gbogbo tìjáníyà náà tú tírà àwọn náà rí tó bá kì tí wọ́n gbé lọ́wọ́ àwọn náà gbé fún bàbá wa àlíjà bàtà àwọn يجمعها في مكان واحد náà kó jọ sójú kan ليكون ذلك بيد كل آل القادرية kéle والتجانية yìí wọn lè máa bẹ lọ́wọ́ àwọn kàdìríyà wípé bẹ́ẹ̀ nìkan bá fẹ́ tako tasọ́wùfù kàdìríyà wọn ní tó ìdífẹ́ndì ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá tako tasọ́wùfù tìjáni àwọn náà ní tó ìdífẹ́ndì ẹ̀ gbogbo kìnìyí tírà méjèèjì ibi wọn kó jọ sí ìbẹ̀ lọ́dọ̀ wọn حتى تطمئن قلوبهم tọ́ka ń kálukú fi balẹ̀ ثم قدمنا nígbà àwọn apárí ẹ̀tàn sẹ́ma pé Ìlọrin sí ni nígbà àwọn apárí ẹ̀tàn àwọn gbé lọ sí ọ̀dọ̀ رئيسنا في نصر الإسلام ẹ̀wùn kan ilà àrọ̀ yìí sinna fi nasiril islam ìlà kìlọ̀ pé رئيسنا في نصر wọ́n nígbà الإسلام táwọn àwọn gba ti kàdìríyà tán àwọn gba ti jáníyà àwọn gbé lọ́wọ́ àwọn wá gbé lọ sí ọ̀dọ̀ olórí àwọn níbi ibi ọ̀rọ̀ ètò ntọ́jọ́ mọ́ ètò ìsìláàmù yìí ẹni ó jẹ́ olórí àwọn tọ́jọ́ ga àwọn táwọn fi sọ̀gá pé ìwọ lọ ga wa ìwọ la darí wa ìwọ là ń tẹ̀lé wọn làwọn apárí àwọn agbèlọ sọ́dọ̀ tani آدم Abdullah al-Ilori òun ni baba wa Sheikh Adam farabalẹ̀ rọ̀yísù náà ni baba wa mi masa pè wọn baba mi masa sí ní káì tani ó ti wọn ṣubú bímà àyè baba wa àlíjà bàtà gbogbo wa ni ìlàrọ̀ ìzìnà fi nasril islam الشيخ آدم عبد الله الإلوري látara ẹ̀mí ìgbà fún Ọlọ́run láàrin àwọn àfáàsì ra wọn àwọn akólọ ọ̀dọ̀ rẹ̀ pẹtọ òun ni àwọn kàdíríà rẹ ìtakójọ rẹ àwọn tìjáni ìtakójọ rẹ tá a fẹ́ fi defend jama nasrul islam tí wọ́n fẹ́ bi tasawufu òun rè báwa yẹwò فقبل ذلك lè tẹsẹ̀ hìhì ẹ báwa yẹ èyí tó bá yẹ kó fi kún èyí tó bá yẹ kó yọkùn bẹ yọkùn bẹ èyí tó bá fi kún kó ló dídí. فقبل ذلك Mọ̀lánà Sheikh Adamu wa gbà lọ́wọ́ àwọn wọ́n sì bá wọn ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n ní kọ́lọ́n kọ́ san wọ́n lẹ́sàn lórí. ثم طلبنا من كل زاوية من الزوايا àwọn lọ gbogbo sáwíà káàkiri القادرية والتجانية láwọn tìjáni àti kàdíríà أن يتبرع لطبع هذا الكتاب kó ń kálukọ̀ da owó ẹgbẹ́ owó káàkiri gbogbo sáwí tìjáni ẹgbà ń kàdíríà kákójọ káyé tẹ̀ káyé sọ di títẹ̀ wọ́n wá gba jámù tàbá wọn gba donation káàkiri gbogbo sáwíà lọ́wọ́ da owó jọ̀njọ́ náà جزاهم الله خيرا wọ́n ní kọ́lọ́n wọn san wọ́n lẹ́sàn lórí báwọn bàbá tàná ṣe lo ànánù bó làwọn lò ní bá ti lo ànánù lọ́jà náà dùn oní ìwádùn kọ́. ثم استأذن التاجر ساعات nígbà wa yàtọ̀ di wípé الحاج كمال البخاري tọ́bù alákọ̀ọ́kọ́ òun lọ tán tí ò sí nílẹ̀ mọ́ àwọn fẹ́ tẹ àádá tọ́bù ẹlẹ́ẹ̀kejì bàbá wa gba alhaji asaati bàbá wa Kamaluddin Aláago o ti Bukhari Aláago àwọn náà wá ní ẹ má wulẹ̀ dáwó kẹ́mọ́ gbóhùn sáwìà káàkiri mọ́ àwọn òkú kalẹ̀ tí wọ́n fi tẹ tọ́bù ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi wá tẹ̀ tán fi wá pín káàkiri so ti gẹ́ jazakumullahu khairan gọ́sìm sọ̀rọ̀ báyìí Muhammadu Ibrahim al-Qadiri min al-Qadiriyya Ali Jabata At-Tijani min At-Tijaniyya bí wọ́n ti gbà sí njọ́ náà tí wọ́n fi wín ní Jama'a Nasirul Islami tó fi já pé ẹ̀gbùrù wọn mọ́lẹ̀ àmọ́ ńgbà tí ó di wípé kò sí ìfọwọ́sowọ́pọ̀ ó ti bá òun ni ò jẹ́ kí a rí òun ni jẹ́ ò jẹ́ kí sí ọ lọ mọ́ àwọn alùsùnà gẹ́gẹ́ làwọn báyìí àwọn gẹ́gẹ́ ní alùsùnà súnà gẹ́gẹ́ làwọn tẹ̀lé wọn ò sì fẹ́ kẹ́nìkan kan da iṣẹ́ táwọn gbé lọ́wọ́ nù máa wọn lọ́wọ́ wọn ò sì lè dànù tó kò wá sí ní tó lè mú irú nǹkan báyìí tó lè ràn wá lọ́wọ́ ju kí a ní ìkúnwọ́ kí Baba Alágége oníkúnwọ́ lọ́dọ̀ òun ní tasọ́wúfù òun tasọ́wúfù ń rí Baba Alágége ní rí ọ̀tà bẹ́ẹ̀ni bàbá wọ́n rí ń dájú ọ̀kẹ́ lákọ̀ Baba Alágége kéke aláwọ̀ náà kọ́ èsè gbogbo ẹ̀ wọ́n máa fáwọn sọ ni wọ́n máa bó gbogbo ẹ̀ ẹ̀tọ́ fún wọn míì tó ìjà sí pé tí wọ́n gbé lọ́wọ́ yìí àti gbogbo tí wọ́n ń ṣe yìí dìfà á ní tasawuf wà sófì yìí ó ti so ó lẹ́yìn tí wọ́n fẹ́ ṣe ń bi irú ogun yìí lẹ́yìn káwa tá a bá ń jẹ́ ọmọ Baba Alágége ká máa fi àdúrà àrùn bàbá lọ́wọ́ wípé inna Allaha ma'akum ọlọ́wọ́n máa bẹ pẹ̀lú yín ni torí kò sí àwọn olùrànlọ́wọ́ mọ́ la fi dakhil wala fi kharij àti inú ilé àti ìta kò sí òṣèlú àrọ́wọ́ mọ́ àmọ́ tó bá kú ìràwọ̀ kan sánmọ̀ fún Baba Alágége ẹ̀rọ kan tó kù jákmẹ́lì ni tájẹ́ barakallahu fika ya kọ́sí tó bá kú ìràwọ̀ kan lókè fún Baba Alágége barakallahu fika jákmẹ́lì ni barakallahu fika sọ́wádìí kọ́sí èrò ọ̀pọ̀lọpọ̀ èèyàn inú àsìrò ni pé mùdírù ni wọ́n bájá àsìrò ni wọ́n tàṣí wọ́n bájá kọ̀ọ̀kan wá àsìrò ni ó ti yé báwọn Ìlọrin gan-an ni wọ́n bájá ọgọ́ Ìlọrin gan-an ni wọ́n bájá àmọ́ Ọlọ́run má jẹ́ kí ọkọ̀ ó sí kíkó wọ́n tó mọ́ tó wọ́n ra Allahumma àmín látara ọ̀tẹ̀ àwa ara wa gan-an fúnra wa ọ̀tá ní dánú ogun lọ́kẹ̀kẹ́ àwa tá ń dejọ́ pa ní ogun ọ̀tá àwọn náà tó dánú ogun lábẹ́ fúnra wa nulẹ̀ so olókè ìgbà tí irú nǹkan báyìí ọba àbáyé tètè tají ká mọ tí ń ṣe wá ọ̀sìn èyí ọ̀padà jẹ́ kábàámà ó ti ní mọ̀ sọ fún yín tó ọ̀padà digun wọn máa ká aṣọ sáré wájú yín tẹ́sí nídìí nǹkan kan sí wọ́n máa símù kádàmù ń gbà nù tó bá yá gbẹ̀ndẹ́lẹ̀ bídíà tí ó wà ní sẹ́nì kan tí ó bìjà yín gbà náà ẹ̀yà ìtẹ̀ tají fa amọ̀ntànṣe alukọ̀ ti wà lónìí so àti gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lórí mídíà àtẹni tí ń bèbú àti gbogbo wọn yahdihimullahu jami'a Ọlọ́run ó fi òun kálukú mọ̀nà torí pé àtẹni tí ń lo bọ̀tán tí ń parọ́ tí ń dàdà parọ́ tí wọ́n bú sábẹ́ wọ́n ṣe gbá Ọlọ́run ó fi kó wá mọ̀nà níbo ẹnìkan àti nísìbìlẹ̀ nìkan ọ̀rọ̀ ti kú ó ti kọjá bí ibú ó ti kọjá ká máa ṣàdúà wípé eléyìí ti kọjá wípé ó ti kú lọ́rọ̀ mímọ́ ó ti dọ̀rọ̀ kan mi ó ti kú lọ́rọ̀ mà ó ti dọ̀rọ̀ kan mi tọ́ Ọlọ́run abẹ́ pẹ̀lú jẹ́ kan rẹ̀ àtànù rẹ̀ àti gbogbo tí wọ́n Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run tẹ́nìkan ọ̀ma ọlọ́mọsá wọlé anabi Muhammad àbúrẹ́ àti sọ́ọ̀rẹ́ bá fi bá abalagége lò ọlá àwọn ẹni Ọlọ́run ọlá Muhammad Rasulullah gbogbo ẹ̀yẹ olùwà kọ́lọ́wọ́ sànú ẹ̀yìn náà gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú wa lórí ètò lónìí gbogbo náà ni wọ́n tẹ̀lé wọ́n sì rí gbọ́yé dáadáa tọ́ jazakumullahu wa anna wa ala al-islam khayra jasa Ọlọ́run ní díẹ̀ máa padà síbú alibarika ọlá àwọn ẹni Ọlọ́run ọlá Muhammad Rasulullah ẹlòmíì sì ní bí n bá ń ṣe ń kò ṣe yọ́ máa ti tọ́ bí ń ṣe ń kò ṣe
ni wọ́n máa sítọ́ mùnáfìkì nù mi ti ń wò wá yóò máa rẹ́rìn yóò sì máa yín mú. àwọn èèyàn ní ẹ̀dá kùn wákà ìkan yẹn ẹ fún àwọn. ṣé ká yọ̀dá èwo ń bẹ̀ sí ìtàlálẹ̀ kan àtúndà déyìí tí mo pé bó ṣe rí nù tí ń fẹ́ ń dà bó ṣe rí nù alákọ̀ọ́kọ́ wípé olúwa máa sọ yìí ọba babalágége olúwa máa sọ yìí babalágége lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn àbíbí sọ́lọ́ rẹ̀ lọ́wọ́ alárùkà ọmọ ènìyàn àbá ń tọ́ dára jẹ́. olúwa máa sọ yìí ẹ ṣeun. babalágége olúwa máa sọ yìí babalágége lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn àbíbí sọ́lọ́ rẹ̀ lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn àbá ń tọ́ dára jẹ́. àbúrẹ́ tó dára dọ́wọ́ rẹ̀ àbúrẹ́ tó dára dọ́wọ́ rẹ̀ àbúrẹ́ tó dára dọ́wọ́ rẹ̀ lọ́wọ́ tá a lè ọ̀tá òde lọ́wọ́ tá a lè ọ̀tá òde láyé lọ́wọ́ alárùká láyé lọ́wọ́ múnáfíkì láyé lọ́wọ́ alábòsí láyé lọ́wọ́ alárùká tí wọ́n ń ròyìn kárí ayé. olúwa máa sọ yìí babalágége olúwa máa sọ yìí babalágége lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn àbíbí sọ́lọ́ rẹ̀ lọ́wọ́ alábòsí ọmọ ènìyàn. káwọn awé eléyìí lọ lébàwọn léyìí tá a fi sì kejì rẹ̀ wípé bó ṣe rí nù ẹni bá gbà èèyàn tọkọ bó ṣe rí nù subhana rabbika rabbil izzati amma yasifun.